olómi dákun jọ̀wọ́ súnmọ́ mi dákun bèbí mi kóró téètì pátápátá. sísí wò mí lójú náà bébí wò mí lójú náà ẹ wo bó ṣe fáyín ni bèbè díyẹ ló sọ̀rọ̀ dákunjáre lémi ó ṣe gíga bó bí abọ̀nàbọ̀nà gbogbo ara ń kọ bí àjùlọ onímọ̀ṣẹ̀ṣe jù kẹlẹ́ àwọn bọ́ìsì apàtẹ́wọ́ wá. obìnrin bá dára tí ò ní wá ó bá dá kọ́. ọmọ mi ò lè fẹ́. akọ́bíkúrẹ́. àjọ má bínú kí lorúkọ ẹ. Àtinúkẹ́ ló kọ. Àtinúkẹ́ ọmọ ló dáa tó yìí ojú ògbódò rárẹwà kó má kì í àjọ dúró níbo ló ń gbé nínú àbá yìí. kò sẹ́ni tí ò mọ̀ mí nínú ìlú yìí mi bí mi lọmọ ìyẹn lẹ́kọ̀ọ́ tí ń gbé ní gẹ̀rẹ́gẹ̀rẹ́. nísàlẹ̀ ń bẹ̀ yẹn ó wá lọ́rọ̀ kan tí mo fẹ́ rí ẹ fún mi. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. tí ò lè. kò lè. mo mọ̀ retí yẹn. ó dáa mo ti gbọ́ ẹ ṣe mọ́. ó dáa. obìnrin bá dára bí. ẹ jẹ́ gbọ́dọ̀ jàre obìnrin bá dára tí ò lẹ́wọ̀ àyìn àyẹ̀wò lórí wèrè jísù sọ fẹ́ gbọ́ gàlígàlí rẹ wà ń pọ̀ ju o à ń ṣe ìyáṣà ní àyìn orin tá a fẹ́ rìn kan nílé ọlọ́mọ láti gbowó láti gbayì gbẹ̀yẹ wálé ìwọ wá fi wálẹ̀ ó dìde olóbìnrin lásán ó tẹ̀lé lọ sọ̀rọ̀ bó ti pọ̀ jù fún ọ ẹ̀yin náà ń wò ẹ̀ ń wò ọ̀rọ̀ àbí ẹ̀ mọ̀ wò mí bóyá ọ̀rọ̀ tí mo sọ bóyá ẹni ò dáa ni ẹ̀ mọ̀ wò mí. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹni sùúrù ẹ̀yin ló ṣàmọ̀ pé ojú ògbọ́dọ̀ rárẹ̀ wà kó má ní. ẹni sùúrù jésù òótọ́ ni jésù sọ. ẹ̀yin náà ti ẹ̀wọ̀ ẹgbẹ́ wa yìí a ti di gbajúmọ̀ olórin ìjẹ́ kò wá dá káwa náà ká ti máa lóbìnrin ọmọge tí ó mọ jùdí tí ó mọ jó fún wa ìdí ò bá rí ìbáyọ̀ báwo la ṣe lóbìnrin nínú ẹgbẹ́ wa. bíbí ọtí sọ̀rọ̀ tó ti parọ́ à ń kọrin lẹ́ẹ̀kan a pé ẹgbẹ̀rún kan lẹ́nu ẹgbẹ̀rún kan lébàdì á máa dé rẹ ìwọ̀n yìí. sédìínú àbọ̀sì. ẹ̀yin ọ̀rẹ́ mi èmi ń tèmi kí ọ̀rẹ́ mi lẹ́yìn èwo ni gàlégàlé rẹ gan sóun nìkan lọkùnrin láàrin ìlú yìí. kí ni ìyẹn lẹ̀ kó sanlẹ̀ ẹ wò ẹ jísù á ṣe ní ọ̀rẹ́jẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ ẹ máa ń rí ọmọbìnrin kan tí wọ́n ń bọ́ ọmọdé wọn rẹ̀ wọ́n jọ mọ́ rí. kájọ orí sọ̀rẹ́. èmi ń tèmi gàlégàlé ọmọkùnrin tí ń pọ̀ jù sóun nìkan ni láàrin àbá sóun nìkan ni. sóun nìkan ni. jésù owó lóṣù ọ̀sọ̀ báwa wọ́n mọ̀. òde orí yá òde orí yá ewé tàgbà ẹ̀sùn bá bí kẹwàá jíjọ àpàlà bíyèsè àtúntò ní òde orí yá òde orí yá ewé tàgbà ẹ̀sùn bá bí kẹwàá jíjọ àpàlà bíyèsè àtúntò adé òde orí yá òde orí yá ewé tàgbà ẹ̀sùn bá bí kẹwàá jíjọ àpàlà music àtúgbèrè wádé. ó yá ẹ máa gbọ́ ẹlẹ́gbẹ́ mo ní dẹ́sùn mo tún bá rẹ̀ mí dẹ́. àwa lọ́dọ́mọdé tí ń ṣe bí àgbàlagbà lórí owó ìwà pẹ̀lẹ́sì òrùlá ní lọ́wọ́. bẹ́ẹ̀ni. ẹlẹ́gbẹ́ mo ní ẹ jẹ́ kó máa dún bó ti ń dún kó má lè lálejò o ni mò ń wé à ń lọ òde orí. òde orí yá. à ń lọ òde orí. òde orí yá. à ń lọ òde orí. òde orí yá. ewé tàgbà ẹ̀sùn bá bí kẹwàá jíjọ kọlá music àtúgbò ìwádé. à ń lọ òde orí. òde orí yá. à ń lọ òde orí. òde orí yá. ewé tàgbà ẹ̀sùn bá bí kẹwàá jíjọ kọlá music àtúgbò ìwádé. à ń lọ òde orí yá. à ń lọ òde orí yá. ewé tàgbà ẹ̀sùn bá bí kẹwàá jíjọ kọlá music àtúgbẹ̀rẹ̀ wádé òde orí yá. òde orí yá. ewé tàgbà ẹ̀sùn bá bí kẹwàá jíjọ kọlá music àtúgbẹ̀rẹ̀ wádé òde orí yá. ewé tàgbà ẹ̀sùn bá bí kẹwàá jíjọ kọlá music àtúgbẹ̀rẹ̀ wádé.
máa dún bó ti ń dún kó máa rọ́ bó ti ń rọ́. Lẹ́ni tí wá ọlá fòlè ọlọ́lá lẹ̀ jẹ́. Bóyá ọlá ta ló máa gbẹ́nà ojú ẹni kọ́wé. Ọlá ní kò wọ̀gọ̀ òjòrò fojú dilẹ̀ ràn kílẹ̀ wúrẹ́ fẹ́ wí. Níbi tí ọlá yìí ń sọ̀rọ̀. Owó tí ọlá ná lójúmọ́. Táyé bá lérò rẹ̀ lọ́dún méje wẹ́rí ṣe ni. Ọlá yìí tó bá ń pọ́nlẹ̀. Táwọn òjòlè ń rí kan sára lóde. Àwọn ọ̀gbẹ́rì tí yọmọ kankan gbogbo wọn ní ṣe kọ́ńdú kọ́ńdú. Ọlásàmọ̀ wọn níran ìgbàjọkùnrin ọlá kò fẹ́ lọ́kọ nítorí owó nínú. À ń lọ òde ìwé ríyá. À ń lọ òde orin òde ríyá. Ẹ̀sùn wájú ẹ̀bá díjọ́ àkàlà music. Àtúntò rẹ̀ wọlé. Ẹ̀sùn ní tòdí láì ẹ̀sùn ní tòdí lẹ́ẹ̀tọ́. Tẹ̀gbá. Ẹ̀sùn ní tòdí láì ẹ̀sùn ní tòdí lẹ́ẹ̀tọ́. Tẹ̀gbá. À ń lọ òde orin. Òde ríyá. À ń lọ òde orin. Òde ríyá. Ìyàtẹ̀wé tẹ̀gbá. Ẹ̀sùn wájú ẹ̀bá díjọ́ àkàlà music. Àtúntò rẹ̀ wọlé. À ń lọ òde orin. À ń lọ òde orin. tiẹ̀ pọ̀ sọ náwó ni sọ náwó ni. ṣe wo bó lè ti máa ń ṣe báyìí ó mọ ní olówó nǹkan tó ń ṣe wá ń tà tẹ́lẹ̀ ni gba tó dèdè bí òkìjó mọ́lẹ̀ ó wá ní o fẹ́ wọlé wá pè wá wòjọ́ nítorí ọlọ́run ó wà ọmọkùnrin ó ga ó sì gbọ́lẹ̀ ó dúdú ohun tún dá fitafita lẹ́nu orí mọ́ tẹ̀lé bọ́ọ̀ ni mo ṣe ní tẹ̀lé. bẹ́ẹ̀ ni ọ̀sán sọ́run tó bá mi lọ́wọ́ ni èmi tí mo ti wà náà ti ń lọ. wọ́n náà dákẹ́ olówó ọjọ́ kan. ẹni sùúrù ṣé tolówó ọdún kan ní ń dùn ọ àbí ìranù tọjọ ṣe dákun bá ń bí i sówó tó ná ní ń dùn ni àbí ti fàájì tó gbé lọ sórí wọn tí ọ èmi mọ̀ pé rẹ ọ orí ọkàn jáyè sọgbà tó tí sòtì tó ń júdi òfò báyìí mo ti ọkọ ìkan sí ọ. wọ́n ló mọ̀ tiẹ̀ ṣe bí ìdí mi ló ń sọ̀lù sí ṣé ìṣe ìdí mi ló ń sọ̀lù sí àbí mi mo ní o máa ní. ìdí àwọn dà ìdí rẹ̀ ìdí lélẹ̀ eléyìí ìdí bẹ́ẹ̀ni lè rà nù lọ. nǹkan ṣe yín o à ń lọ òde rí òde rí yá. lórí òfò lọ olórí ó sọ lórí ìlú. ẹ kúrò lẹ ṣé ẹ̀yin lẹ ń béèrè mi ṣé ò sí. èmi mo kúkú ń béèrè yín eégún mọ ni ènìyàn mọ tẹ bá sọ pé ẹ̀wọ̀n tí ojú mi ń ju ibi tí mo ti mọ̀ yín fún ṣé ìṣe yìí lẹ wá sí gbàgede wa tẹ wá kọrin lówó ìrìn. ayé méjì ò ń jàṣà àwa náà ni iṣẹ́ tọ́lọ́wọ́n bá fi rán wa ni a níṣẹ́ mi ju iṣẹ́ orin yìí lọ tí n bá wà rò lọ tí mo rò bọ̀ ṣé kò àdédé réwú lọ́sàn ṣé kò sí taari yín. kò sí nǹkan tí mo ṣe wá síbí ni wípé sẹ́ẹ̀lì wa máa kọrin yẹn fún lèmi nìkan. ìyẹn ò lè ṣe rí inú mi dùn fún ọ̀rọ̀ tẹ́ sọ yìí orú nǹkan tó máa ń wù mí gangan lè ṣe ń sọ yìí ṣé lè jẹ́ sọ kínní kan fún yín tó bá jẹ́ wípé ká kọrin ọgbọ́n ìmọ̀ àti òye tọ́lọ́wọ́n bá fún wa ó wà ń bẹ́ẹ̀ àti wípé tí ẹ bá ń ṣe gá lọ́wọ́ tẹ bá ní kí n wá kọrin fún yín màá wá kọ kódà kẹ bá ń tọ̀ lọ́wọ́ tẹ bá sọ pé kí n wá kọrin fún yín màá wá kọ àti wípé tẹ bá wá ń ṣèkó mọ tẹ bá sọ pé ká dó sẹ́nu ọ̀nà pé ká máa kọrin fún yín á kọ ẹ fọkàn yín balẹ̀ kò sí ìṣòro rárá àwa lọ́lọ́wọ́n bá fi ràn. ìyẹn ni wípé ẹ lè wá kọ lèmi àti yín nìkan nínú ìyẹ̀wò. kí ló dé iṣẹ́ tọ́lọ́run bá fi ràn wá ni. ó dà bẹ́ẹ̀ àmọ́. ṣé o sí o. kò sí nǹkan kan mo kàn ní pé kí n sọ ẹ̀dùn ọkàn mi gangan fún yín ni. kí wàá ní nǹkan náà. ẹ ṣe rí tó bá ní ọmọkùnrin ga ó dúdú ó rẹwà ó sì gbọ̀nlẹ̀ ẹ má rìn jìnnà ẹ̀yin gangan náà wí. àti ṣeun. ẹ wò kí n má purọ́ fún mo nífẹ̀ẹ́ yín tó pọ̀ mo fẹ́ jẹ́ kémi àti yín kájọ máa ṣe lọ́kọ-láya. arábìnrin ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó kù díẹ̀ káàtó àti wípé ìgbà tí ẹ wá tó wá kù díẹ̀ káàtó lẹ́ẹ̀kan sí nítorí wípé kí ni mo ti ní olólùfẹ́ mi tí ọkàn mi yàn tí ọkàn mi fẹ́ Àtinúkẹ́ mi ọ̀wọ́n apọ́nbẹ́po rẹ oníbàdí àràn ẹlẹ́yinjú ẹgẹ́ ẹ má bínú tí Àtinúkẹ́ tí n bá ń sùn báyìí òun ni mò ń rí tí n bá ń jẹun lọ́wọ́ gan òun ni mò ń rò àti wípé ìràwọ̀ mi kò bẹ́yìn tẹ́ dúdú mu. nǹkan tèmi lérò ni wípé bọ́kùnrin dúdú àtobìnrin dúdú bó bá jọ lájọṣepọ̀ nǹkan gidi ló máa jáde láàrin wa. arábìnrin bẹ́ẹ̀ bá nọ́rọ̀ yìí ẹ pè mí wọ́n jẹ́ yìí. bísù eléyìí tẹ́ bá wà ìlú sọ́rọ̀ bísù kò sọ́rọ̀ bẹ́ẹ̀. ayé mi o èmi ṣébí mi ò sí bẹ́ẹ̀
àbí ìlú ò sí bẹ́ẹ̀ tó ní sí òun nínú ọlé lọmọ ẹran kò yóò padà yà gbẹ̀yìn ó di dandan èmi ni mo ní ẹ kò sẹ́ni tó máa gbẹ̀yìn lọ́wọ́ mi. àtìlẹ́gàdà kò padà jù ibi mú náà ni ó lọ o. kì í ṣe ní ìsìn ló lọ gbá pẹ̀rẹ̀ sẹ́gbẹ́ kan nínú igbó ló wọ àwọn ọ̀rẹ́ àbẹ̀bí lọ tó bá lè pẹ́ kó tó débí ó rí kan tí ń fojú ọ rí. ìyá mi àtẹnumọ́ yín ti pọ̀ jù ibi tẹ́ rán mi náà ni mò ń lọ. bọ́ bá bí ẹrẹ kó o pẹ́ bó o bá pẹ́ ó rí kan tí ì ṣe fún ọ ibi tí mo rán ni lọ sáà máa lọ́kùn máa wọ̀ ọ̀rẹ́ ìfúnná ṣe ń jẹ tèmi yé mi tí mo fi ń kọra mọ́ ọ bóyá bó pẹ́ bóyá ní ìsìn náà gbóyún dé èmi ò sí lọ́jà tí ì fi pọ́n mọ́ tẹ́lẹ̀ mi gan-an èmi náà sì wà ń bẹ̀. Àtinúkẹ́ ṣé pò ń tẹ̀lé mi. mo tẹ̀lé Àtinúkẹ́. ọ̀dà o èmi ló fẹ́ o tó fi ń tẹ̀lé mi o. lórí ọ̀rọ̀ ìfẹ́ wa yìí náà ni Àtinúkẹ́ òun ni mo ṣe ń tẹ̀lé ẹ àti wípé jẹ́ kí n sọ fún ẹ tí n bá gbé oúnjẹ sílẹ̀ báyìí tí mi ò bá rí ẹ mi ò lè jẹun àti wípé tí n bá tún sùn gan alákàlà ni mo fi ń là Àtinúkẹ́ mo fẹ́ràn ẹ mo fẹ́ fi ẹ ṣàyà láti tó tí mo ti rí ẹ owó lọ́kàn mi ti ń balẹ̀ pé mo ti rí olólùfẹ́ mi tí ó máa tún ayé mi ṣe tí yóò bá wá fẹ́ mi Àtinúkẹ́ mo lè para mi. ó dáa mo ti gbọ́ mo fẹ́ mọ̀ ọ́ lọ sóko. Àtinúkẹ́ kí ló fẹ́ lọ ṣe lóko. mo fẹ́ lọ báyà mi kó ṣu lóko ni. ó ti ẹ̀ dá àṣẹ kókó ó yá gbé wájà máa lọ ó yá. ó wà á rè bá mi kó orí kó láti. wo Àtinúkẹ́ fìyẹn lè nǹkan tó bá wọn lẹ́nu ni kò fẹ́nu ẹ̀ sọ sórí èmi Dísù mi ò rán wọn ìfẹ́ tiẹ̀ ló wà lọ́kàn tèmi kò sí nǹkan tí mi ò lè ṣe fún ẹ lórí ọ̀rọ̀ pé kí n fẹ́ ẹ. mo ò fẹ́ yẹn ó jẹ́ káwọn ayé sọ mi lẹ́nu pé mo ti sọ èdè yìí. wo nǹkan tó bá wọn ni kò sọ. ó yá Àtinúkẹ́ mo máa ń gbádùn rẹ o wọ̀nyí bó ṣe ń gbádùn sìgá o Àtinúkẹ́ mo máa ń gbádùn rẹ o ó yá Àtinúkẹ́ mo máa ń gbádùn rẹ o Àtinúkẹ́ bóyá bó ṣe ń gbádùn sìgá o Àtinúkẹ́ mo máa ń gbádùn rẹ o. mo já mo lóko ìyá mi ò fẹ́ nà mí pa mí báyìí. Àtinúkẹ́ oníbàádé àrán o Àtinúkẹ́ mo máa ń gbádùn rẹ o. ó yá Àtinúkẹ́ máa gbọ́ o. Olele. I love you baby. Olele. Ìfẹ́ rẹ̀ pa mí bí ọtí. Olele. A máa gbọ́ o. Olele. A máa gbọ́ o. Olele. Ìfẹ́ rẹ̀ pa mí bí ọtí. Olele. Ó yá máa gbọ́ o. Olele. I love you baby. Olele. Ìfẹ́ rẹ̀ pa mí bí ọtí. Olele. Máa gbọ́ o. Máa gbọ́ o fẹ́rẹ̀ pa mí bí ọtí o lè pa mí láìsẹ́ káyà ṣòjóró fún tí máa gbọ́ o I love you baby fẹ́rẹ̀ pa mí bí ọtí máa gbọ́ o. ó yá Àtinúkẹ́ máa gbọ́ Àtinúkẹ́ ẹlẹ́yinjú ẹgẹ́ oníbàádé yàrá o ẹni ọkùnrin kò lọ́nà tó sọ wípé bẹ́lẹ̀ yìí yóò bá jẹ́ aya ẹni ṣèbí ó ní láti jẹ́ àlè ẹni ni mo yà sọ wípé kí wọ́n dá dúró olórí Dísù mà ní ó yá Àtinúkẹ́ máa gbọ́ o a máa gbọ́ o I love you baby ìfẹ́ rẹ̀ ń pa mí bí ọtí a máa gbọ́ o a máa gbọ́ o I love you baby ìfẹ́ rẹ̀ ń pa mí bí ọtí a máa gbọ́ o I love you baby ìfẹ́ rẹ̀ ń pa mí bí ọtí Àtinúkẹ́ jókòó Àtinúkẹ́ tèmi nìkan ṣoṣo tí n bá ti ń wojú ẹ báyìí ọkàn mi máa ń balẹ̀ òun yà kan ò ní yà wá.
àṣẹ àmọ́ sódà olójú pé gbogbo orin tó ń kọ fún mi sódénú rẹ̀. tí wọ́n bá gun ẹṣin nínú mi kò ní kọsẹ̀ ọ̀yà tán bá wà gẹ̀ṣin nínú mi kò ní kọsẹ̀ Àtinúkẹ́ nígbà òjò tàbí nígbà ẹ̀rùn a sì jọ máa ṣe pẹ́pẹ́. Àtinúkẹ́ ṣé o lè fẹnu kò mí lẹ́nu. ṣẹ́yún ìyá mi ń sọ̀rọ̀ ń ṣẹ́yún lè ṣẹ́yún àti ìṣọmọdé mọ̀ lè ṣẹ́yún ìyá mi ó sọ̀rọ̀ jọ fún mi àní ìyá mi ó sọ̀rọ̀ Àtinúkẹ́ ìyá mi ó sọ̀rọ̀ ń bá délé ìyá mi ó mọ̀ mọ̀ ìyá mi ó mọ̀ mọ̀. ẹ lẹ́lẹ́ o Àtinúkẹ́ èmi ni Òjìdé ọ̀rẹ́ mi bóòní ọjọ́ mẹ́ta Àtinúkẹ́ mo mọ̀ fẹ́ rí ọ ni. sí ò lè kọ́ mọ́ bá a sí ni wọ́n mọ̀ pé àwọn àgbà bọ̀ wọ́n ní bọ̀ ń bọ̀ àwọ̀lá dẹ́ẹ̀dẹ̀ olóró pàtàkì kan tí mo fẹ́ bọ̀ sùn àmọ́ àlẹ́ sọ́ni ìfẹ́ kí ìyá mi rẹ gbọ́. ó dà dáàmú lọ. ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ̀ ọ́ sọ pọ̀ ó kọ́ jẹ́ pálá yìí mo fẹ́ bẹ̀ lọ́wọ́ rẹ̀ dúró náà Àtinúkẹ́ ìwọ sì ráàyè olè ọ̀lẹ òpònú tó jẹ́ pọ́kọ́lọ́kọ́ ni wọ́n ń gbà káàkiri àbá. dákun èmi la gbé kí lójú dákun kí ni mo gbé nínú gbá rẹ tó fi ń pè mí ládùúgbò orúkọ tó tó bá wọn. kò sí mọ́ wo mo sẹ́ ń bọ̀ ní ìtì ìdè o dúró náà sọ fún mi dábàá wa ṣe tóbi tó yìí ìwọ fẹ́ sọ fún mi pé òrọ̀ ọkọ tiẹ̀ tó fi jọ́ kọ́ lọ́kọ ló ń gbà káàkiri ọkọ rẹ̀ wá ọkọ rẹ̀ wá dákun ta lọ rẹ yín tí mo gbọ́ kọ ẹ. mọ bí iṣu ni. sọ̀rọ̀ di iṣu ló wá pọ́nlé tó gbé gẹ́gẹ́ bí ẹni gbẹ̀yìn adìyẹ báyìí. ibi jẹ́jára mi mo dúró jẹ́jẹ́ mi níbi iṣu dẹ̀ wá bá mi pé ó dáa o òun nífẹ̀ẹ́ mi o wípé òun pẹ́pẹ́ sí o ọ̀rẹ́ yín o fúnra rẹ̀ ló ń tirẹ̀ sí òun lọ́rùn o pé mi lòun nífẹ̀ẹ́ mo sì gbà fún èmi ló burú ń bẹ̀. ṣé ń gbọ́ sáwọn ta ni gbọ́. òun bí orí rẹ̀ ti sáwọn ta ni gbọ́. ó sì rí kankan. sáwọn ta ni. ọmọ bí rẹ̀ ṣóyè ẹ rárá nà ó ibi òwe tẹ̀ náà. orí rẹ̀ fẹ́ dúró ni. ọkọ mi ò ní ọ̀rẹ́ mi ilé ọ̀rẹ́ mi ilé. ìyá mi ò wọ̀ olórí ibi olùsí ó lé ọdẹ wú ìyá mi wọn ò ní gbà ìlú tiẹ̀ ta ni. ẹ̀yin wá kọ́ ọmọ mi mọ́lẹ̀ wá ń nà ọmọ mọ́ ń lára. ọ̀rẹ́ mi ṣé òwì fún wọn ni wípé bí ò ṣe wa òun fẹ́ lédè láti wo sọ́mọ̀ bẹ́ẹ̀ ni ò ṣe wa òun fẹ́ nikẹ́ni láti gbọ́kọ̀ mi dísù lọ́wọ́ mi ṣé òwì fún wọn ni. ọ̀rẹ́ mi wọ́n ti ń gbọ́ mọ́ ọgbà wọn sọ́kò nídìí. ìyá mi ẹ wọnú ilé lọ́kẹ́ lọ gbé bọ́ bá mi wá. àlàkàtà lọ́nà ká tó fọ̀bọ̀ abẹ́rẹ́ tí ó bá ń ṣe pórí tí yín burú lọ́rùn yẹn ẹ wá ká mi mọ́lẹ̀ ẹ̀ ń nọmọ mọ́ ńlára tí bá ń ṣe pórí yín burú. bẹ́ẹ̀ bá lè pẹ́ kó tó lọ lóòótọ́ lọ́kọ̀ mí nìbọ̀ ẹ̀yẹn dúró bíbá ní gbẹ̀bọ̀ bíbá níyìn kẹ́ ẹ̀ kú dànù. ọ̀rẹ́ mi wọ́n lè ṣe kọ́kọ́. ìyá mi ó pa yín wọ́n lè ṣe kọ́kọ́. ìyá mi ó pa yín wọ́n fẹ́ kú. ìyá mi ó pa yín wọ́n. àwọn olóṣì orí yín bú ká dá fún yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan àyà ni ó jẹ́ àwọn ọmọ náà mi o. ẹ wò bẹ́ẹ̀ ṣe wá ń lọ òun bẹ́ẹ̀ ṣe ń lọ òun dísù tán ní má padà fẹ́ yá wàláì ilé dísù ní kù sí wàláì ẹ gbà lẹ́nu. dísù sórí ohun àwọn Bùkọ́lá ṣe ó kù díẹ̀ káàtó wọ́n ṣe kúra jọ wọ́n wà lọ lu ọmọdé wọ́n lù bí ẹni lu bàrà ni wọ́n lù bí aṣọ òfì àkọ́dá o. kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ ń jàmàlà tí ò sanwó ẹni fẹ̀gùsí ṣe náà mọ̀ ló yẹ agbẹ́bí fún dísù yìí gangan lẹ́lẹ́bi dísù tó wò ṣùṣùṣù tó wò é pé ní láàrin abúlé wa yìí obìnrin méjì lòun ò fẹ́ papọ̀ ṣé kò yẹ kó mọ̀ pé ìwàhálà ló ń tọ́nà wà hùn. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má rí mi bá wí tí mo bá fẹ́yàwó méjì kò pọ̀ lápọ̀jù. ọgbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. à ń rí àwọn tó jẹ́ olóyìnbó tó jẹ́ wípé tó ń tiẹ̀ tó mi lọ́jọ́ rí àbáwọn tó tún jù mí lọ tó ń fẹ́ ìyàwó méjì ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin tí èmi bá wá fẹ́ ìyàwó méjì kò léèwọ̀ àti wípé Àtinúkẹ́ òun gangan ni ọkàn mi yàn olórí burúkú Bùkọ́lá mi ò nífẹ̀ẹ́ rẹ̀. àti ilé ìkẹrẹ rẹ
àtinúkẹ́ mi fẹ́ àtinúkẹ́ òun tó fẹ́ wọ́n ti lùfẹ́ rẹ kúrò lára rẹ̀ wọ́n lù bí aṣọ òfin ní. wọ́n lu àtinúkẹ́ dídí ẹ gbèlè gbọ́ ó dídí dísù ibo ló lọ. ẹ fi ilẹ̀ ẹjẹ́ ó rè tẹ́ ó mọ̀ pé ní tí ò bá tí ì tẹ̀ kára ẹ̀ láti lórí farabalẹ̀. pẹ́ńkìsì gidi rẹ lọ́wọ́ ẹ̀ lódò. tó bá a lé. bẹ́ẹ̀ ni tó kọ́ ni máa bá ẹ̀ sọ̀jà. ẹjọ. Bùkọ́lá ńkọ́. Mo ní Bùkọ́lá ńkọ́. tẹ́lẹ̀ yín bọ̀ ni. Bùkọ́lá dà ẹ pé Bùkọ́lá jáde fún mi. ẹ sì ní á pe Bùkọ́lá jáde lóhùn yín lè kókókókókó yìí kí ló ṣe. Bùkọ́lá mọ̀dé ẹni sùn Bùkọ́lá àwọn bẹ̀rẹ̀ yín. Tani. àlejò ni. Mi olówó orí mi. Tọ́wọ́ ní ọ̀tún wọ́n ti jọ ẹ Bùkọ́lá ìgbọ́. Sọ́fẹ̀tì ṣubú ni. Ẹ̀yin ẹ lọ́nà ìyàwó tèmi Àtinúkẹ́ mi ọ̀wọ́ ẹlẹ́yin dúró ẹjọ́ níbàjẹ́ àrọ̀ ẹ̀yin lọ́nà ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ nítorí pé sọ pé ó nífẹ̀ẹ́ mi mo dẹ̀ sọ fún mi wípé mi ò fẹ́ ẹ àbí ọjọ́ kí ẹ̀nà tó wá bá mi sọ pé onífẹ̀ẹ́ mi ọgbọ́n mi ò fẹ́ ẹ sọ ìdíkílẹ̀ wáyé torí pé ó gbẹ́rù ó ti gbogbo ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní jùdì sí sọ pé mo fẹ́ fẹ́ ẹ ni. wo ti dúró jẹ́ sọ kíní kan fún ẹ ìwọ àti àwọn ọ̀rẹ́ olórí burúkú yẹn àwọn ọ̀rẹ́ kẹsàn-án lọ́nà ìyàwó mi àmọ́ sọ́ni ti bá tún gbọ́ wí kó tún lọ nọ́ o Àtinúkẹ́ mi sọ́ni ìjọ yẹn. Bísù ayé rẹ̀ fẹ́ ta. Bísù sọ́ọ̀sì èrè. ayé mi o sórí tó dálẹ̀ kí ni àdàdà bí obìnrin ọlọ́kà sórí bó ṣe jọ́ sọ̀ọ́sẹ́ mi la èmi náà sọ ọ̀yà wèrè èmi yẹn bẹ́ẹ̀ ṣe Bùkọ́lá tó wá bú mọ́lẹ̀ sórí ìwọ sórí pé lórí ìbú ni ọ́ mo kí ní burúkú dàgìrì gan tó wá sọ̀rọ̀ sáwa lé. O ṣé ọ̀rẹ́ mi ṣé nítorí olórí burúkú yìí ṣé nítorí ó ń kọrin ó ní wọn ní bẹ lẹ́nu rẹ̀ gan. Téèyàn bá máa jọ̀pọ̀ láti ẹ̀jẹ̀ ní tó lẹ́nu. sẹ́yìn ń dún ọ̀nà òórè odò kò mọ orí kọ́ tí ẹ bá ṣe kan náà fòtò ń bá ká mo mọ̀ ṣe kan o. ó gà lára yín fún ayé rẹ lọ ń kọnu sọkùnrin èmi tí mo ti ẹ̀ náwó kò dùn mí. ṣọ́ọ̀ṣì ẹ mọ̀ ń ké ni ẹ ń ké ni sẹ́ẹ̀lì rẹ̀ ọlọ́run ní bá dìbò ọmọkùnrin ọ̀hún ẹ wá rí bá ṣe ṣe kíkẹ́ lọ́dà ẹ yẹ kó lu tiẹ̀ ni ó sì nà. Sórí lè wèrè ni o. O yìí bó ṣe dàbí ọkùnrin ó ní sọ̀rọ̀. ó bá yé wọn jẹ́. Àtinúkẹ́ jọ má bínú jọ nítorí Ọlọ́run mo fi bẹ̀ẹ́ má bínú mo fẹ́ jẹ́ kó mọ̀ kọ́kọ́ dájú wípé mo nífẹ̀ẹ́ àti wípé jọ mo fẹ́ jẹ́ kó bínú ìyá táwọn ọmọ yẹn fi wá jẹ́ ń bì jọ nítorí Ọlọ́run wíri olórí burúkú Bùkọ́lá mi ò ránṣẹ́ mi ò ránṣẹ́ jọ nítorí Ọlọ́run. Irú ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí báyìí? Kò sọ fún mi irú ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí sí gbogbo ẹ̀bẹ̀ tó ń bẹ̀ mí ló fẹ́ tún gbogbo ara mi tó ti bàjẹ́ ìsìn. Àbí bí n bá wá kú bá bá náà mi ń bá kú wọn wà máa sọ kiri o nítorí ọkùnrin ni mo ṣe kú o. Dákun n ò lè kú nítorí ọkùnrin wọn ò sì lè sọ ọmọ ẹran kíkọ́ kọ̀ọ̀kan pa dákun wá máa lọ n ò ṣe mọ́. Jọ Àtinúkẹ́ nítorí Ọlọ́run jọ gbà mí jọ nítorí má fi mí lẹ̀. mo máa lọ. èmi ló dé Àtinúkẹ́ èmi ló dé. èmi ló dé. Àwọn ni. àwọn ta làwọn. Ìyá mi wọ́n ní wọ́n wá bẹ̀ mí fún lílù tán lù mí. sí wọn lè gbọ́ wọn wọn ló kọ́ wa lọ́mọ ńlá nulẹ̀ mi. sórí ilé òbúrú sọ lè sọ̀rọ̀ ni. Àtinúkẹ́ èmi ní gbogbo ládàradà tí ń ṣẹlẹ̀ lábàárà ẹ̀. Ìyá mi níbi olórí ibù dìísù kan torí rẹ̀ nà nínú. olórí ibù rẹ ní jẹ́ dìísù láti torí rẹ̀ náà lọ́mọ ńlá náà lọ́mọ mi nílùú bàrà. Ìyá wa mo fẹ́ jẹ́ kí n bá ń bẹ. Sórí ilé òbúrú owó lẹ́bi oṣù. o ò ṣépè fún tó bá pé o ti ṣépè fún èpè tó o kí pọ̀rí aláya fún ìní báyìí abóyè rẹ̀ ọ̀bùrú ni wọ́n ló máa lọ sórí rẹ̀ bàbá yẹn tó wọ́n mọ̀ ní wá bàbá yẹn tó ọ̀rẹ́ gbà báyìí. Ìyá mi ní ọmọ ẹ̀rọ ọ̀dà ìyá mi sẹ́ẹ̀tì mi lọ gbé bọ̀ wá báyìí sẹ́ẹ̀tì lọ gbé bọ̀ wá báyìí. àbóyè rẹ̀ ọ̀bùrú ló mọ̀ ọ́ lọ́rùn rẹ̀. ẹjọ yàwó ẹjọ. ìpariwo lè ní olórí o. olórí ibú ọ̀lẹ.
ó máa dínrùn. ìyá àgbà náà bá ní ìyá àgbà náà bá ní. lọ́bẹ̀ẹ́dì àǹtí mi ń kọ́ ọmọ ẹ̀ lọ́lé. wò ó bá ń pè wọ́n wá. máa mi o àmọ̀ láti dé o. àmọ̀ lálejò rẹpẹtẹ Alani ọkọ mi. ara la mọ àmọ́nú màkọ́ ní pàkọ́ láàrin ẹni ẹlẹ́ni nírí tẹni. ọ sọ fún mi pé ò ń bọ̀ sì ń bá ti bọ ọgún yan tí ó bẹ̀lẹ̀ bí etí. bẹ́ẹ̀ ni àtẹ̀fọ́ yẹn rin. táwọn gbádùn dáadáa. ẹ wo nǹkan tí mo bá wá bílé kì í sọ̀rọ̀ oúnjẹ rárá ọ̀rọ̀ tó wà important ẹ wo ẹja wọlé kì í sọ̀rọ̀ dúró ẹja wọlé káwọn. ẹ̀gbọ́n mi búrẹ́dì nǹkan. alájẹbó. ó ṣe wọn kọ mi ayọ̀ abala tíntín. àǹtí mi ṣé nǹkan tẹ fẹ́ sọ náà ló wá wúwo tó yẹn tẹ fi sọ pé ẹ lè sọnù ilé àfi tá a bá débi. Alani ọ̀rọ̀ ọ̀tá èyí sọnù ilé ọ̀rọ̀ ọ̀nù ilé èyí sọ ń ta tí mo fẹ́ bọ́ ọ sọ kò ju ọ̀rọ̀ ìyàwó rẹ lọ. ó dà mú gbọ́. àmọ́ mo fẹ́ sọ fún ọ sórí látọdún mọ́dún tí ìyàwó rẹ ti ń bẹ lọ́ọ̀dẹ̀ rẹ tí ò finú soyún tí ò fẹ̀yìn gbọ́mọ pọ̀ etí mi ti kún gbòòrò bébí wọn náà wá sọ́dọ̀ mi níbo orí sídìí ọmọ mi orí àwọn ẹ̀gbọ́n rẹ̀ orí àwọn àbúrò rẹ̀ èmi ló adé tó jẹ́ ìwọ nìkan wọn jẹ́ ń gbọ́ràn ládùúgbò èyí ó sọ tọ̀hún ó sọ tọ̀hún ó sọ lórí ìwọ nìkan iná ni. ó ṣe jẹ́ ọ̀rọ̀ ìyàwó mi lẹ́ máa sọ ní gbogbo ìgbà ṣe bọ́lá ló ń ṣọmọ ṣé èèyàn kan ó lè ṣọmọ fún yàn ni. jẹ́ ń gbọ́ràn mọ́ gbóhùn lẹ́nu jẹ́ sọ fún ọ mọ bó ṣe ṣe ìyàwó rẹ oṣù yìí mo fún un. tọ́lẹ̀ ọmọ ọba yẹn sọ́nù rẹ̀ pẹ́rẹ́ fúnra mi ní ìwọ kẹrù rẹ̀ síta. ọlọ́run ló ń ṣọmọ àǹtí mi ẹ̀dá kan ò lè daṣọ mọ́ ṣé ó dìgbà tí n bá lanú ẹ̀ tí mo gbọ́ ọmọ sínú ẹ̀ àbí báwo lẹ ṣe fẹ́ ká ṣe ẹ wò ẹ máa ní sùúrù ni o. ẹ̀yin ọ̀rẹ́ mi nísìn gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé nínú ìlú àwa kan ni ìlú ìkan kí la wá ń sọ nǹkan tí mo fẹ́ jẹ́ ká ṣe ń sìn ni pé a fẹ́ ṣe ìyálà orin tí a fẹ́ lọ pọ̀ ní òde orin ká lè gbowó gidi wálé. bẹ́ẹ̀ni àpò méjì. Africa is our fatherland, Nigeria is our country. a ti kọrin rí náà ti Watagwa I'm feeling better. Watagwa I'm feeling better. àti kọrí ó yá Africa is our fatherland, Nigeria is our country. Africa is our fatherland, Nigeria is our country. Watagwa I'm feeling better. Watagwa I'm feeling better. Nigeria Watagwa I'm feeling better. Watagwa bombo clap to the enemy. Watagwa I'm feeling better. Watagwa ó yá ẹlẹ́gbẹ́ mo ní ìyẹn máa gbọ́. màmá sọ pé kóhun tó ṣẹ́jú pẹ́ ò ti lọ gbogbo aṣọ wọn ló kún bẹ́ẹ̀ nígbà tí mo wọlé kò sí ìtò ṣe ń bẹ̀. ó ń dáná fún wọn ò ń ṣe kankan ṣọmọ burúkú ni wọ́n fẹ́ yà ni ṣé nǹkan tó fẹ́ máa ṣe lẹ́kọ̀ọ́ kí mú ẹ lẹ́kọ̀ọ́ kí mú ẹ lẹ́kọ̀ọ́ ṣé kò tó fẹ́ lọ nìwà máa rìnrìn kùn rìn wọn ní fún ẹ lóyún. èmi ò lo èkó. dúró sídi mò ń rí nǹkan kan bẹ́ẹ̀. ohun tí mò ń gbọ́ bẹ́ẹ̀ ohun pípù ìdùn sára abúlé yìí náà ni wọ́n. ṣé dìísù òun àtàwọn ẹlẹgbẹ́ bọ́n tí mo fẹ́ fi orin dára lára yá nílùú yìí náà. ṣé o mọ̀ pé nǹkan ti fi ń jẹun lẹ́kọ̀ọ́ ni. ṣé bí irú orin dìísù wà ni. ó rí pé lóhùn yìí ṣé kò dùn létí títí ẹni ṣé orin ta bá kó lù sí tí gbogbo ẹ jọ mọ́ra wọn máa pawó lórí ẹ owó lórí tó dúró yẹn wá ṣé tí n bá yan ẹ sí i pé mo fẹ́ rí. ẹ fún mi ìṣẹ́jú kan ń bọ̀. ẹ farabalẹ̀. ẹ kú kíkan rí o. dísù. ó ga sí dí. mo mọ̀ láìkí aṣọ tí mo wọ̀ yìí. ṣé jàre. aṣọ tèmi ń kán. ọ̀rẹ́ tó bá rí nǹkan tí mò ń rí lábúlé yìí ó surprise mi o ṣé mo pé mo ní ti boy kan bíi ohun ẹ̀dùn tó yẹ pé ọmọ tẹ má wọrí ó ti dọ́dọ̀ mi tí n bá dẹ́kọ̀ a máa sọ èyí tó kù. ẹ̀gbọ́n mi kan ló dé látẹ̀kọ́ wọn ni wàá pè dísù wá ẹ ti soríire. ṣé mo sọ fún ẹ farabalẹ̀. ẹ ti soríire. mo sọ fún ẹ farabalẹ̀. a ní òdìdẹ ká lọ. ẹ jẹ́ ká túbọ̀. irú ìwádìí akọrin. wọ́n ló ń kọ́ nìyẹn lóhun ẹ̀dùn tó báyìí. sórí ó ti wá dà báyìí abúlé títí wa náà ni ṣé o ní máì tí bá sọ pé kẹ̀kẹ́ lọ lẹ́kọ̀ọ́.
ó ti dáńgbà yẹn lórí ẹ kú oríire sórí nǹkan tó máa ṣẹlẹ̀ bá mi sọ fún ọ tó gbẹ máa rán sídìí sí yín. sídìí àwọn ọmọdé mi ọmọdé ẹ. sídìí àjọwádùn ìlú yìí. ṣé àwọn ibi tó ń lọ tí màmá ń sọ pé o ò sí lẹ́yìn ẹ̀ ọlọ́wọ́ ọ̀tún ẹ̀ ni. o àbúrò máa rán sí ẹ ìjọba ṣe máa dọ́dọ̀ mi máa jẹ́ kó mọ̀. ẹ kú jọ ọba ẹsẹ wo ire o oya. ẹni sùn Oya, Africa is our fatherland. Nigeria is our country. Africa is our fatherland. Nigeria is our country. Àǹtí mi ṣe rí mo rí ọmọ kan náà bàbá yìí ohun ọmọ náà máa dùn ohun ẹ̀ dùn tó yẹ pé mo rò lọ́kàn yìí pé máa mú lọ síkò ìgbà tí mo bi sídìí pé ilé wo ló ti wá ó ní òun mọ bàbá ẹ̀ òun mọ̀ yẹ ipò ọmọ kejì dẹni ẹ̀jẹ̀ mọ̀ pé iṣẹ́ tèmi ń ṣe promoter ni mí àwọn olórin náà ni mò ń promote ibi tètè ń rówó nìyẹn òun ló jẹ́ kí n fi tó yín létí pé mo fẹ́ mú ọmọ kan lọ síkò sídìí dẹ̀ ní òun mọ̀ dáadáa. Àlàní wọn pẹ mọ́ mọ́ lè kó ṣùgbọ́n oré níwọ̀n o oré níwọ̀n èèyàn mọ́ yóò rè é ṣe ni nígbà bá mọ́ ní abúlé yìí sìn tó mú lọ gbòòrò Èkó torí pé wọ́n máa ń gbó lórin ga wọ́n máa ń gbó lórin ga tó bá mú lè kó tó lọ lẹ́yìn olóńgbéga lọ́hùn ro dáadáa o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Màámi ebi ẹ̀yin sọ pé oré níwọ̀n ebi oré tẹ́yìn ṣe yìí náà ebi yìí náà ni ibi àwa náà ẹ jẹ́ ọ̀ràn lọ́wọ́ bísù tẹ̀sí ń wò ní kí n sọmọ burúkú o kódà gan bí gbogbo àbáwá yìí ṣe tó ìgbà búburú ń pa rẹ̀ rí kò fà pátá rí. kò burú ó kàn ń gbé mi lẹ́nu ni o ó ń gbé mi lẹ́nu dísù yóò mọ̀ pé àwọn ọmọ oko nígbà bá ti mú wọn kúrò lórí lábúlé tó bá ti di jẹ́ méjì mẹ́ta kan tó bá dàgbà tó tọ́wọ́ wọn bá ti kú dàtọ̀ bọ́sẹ̀ wọn máa wẹ̀ búrò mi lójú gangan rèé wọn máa wà búrò mi lókè báyìí ni ṣé máa wà ń bẹ̀ ni. ìyẹn ò le tí n bá mú dẹ́kọ̀ tó bá yọwọ́ kọ́wọ́ màá wá wàgúnlẹ̀ sábà yín padà mo fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni gbogbo nǹkan tí mò ń ṣe yìí mo fẹ́ ṣe bí tí n bá promote ẹ̀ fáǹfààní ara ẹni tó bá dẹ̀ yọwọ́ kọ́wọ́ ẹ jẹ́rìí mi náà màá wá wà kalẹ̀ fún wọn lábúlé wọn ẹ fọkàn yín balẹ̀. pé mi ṣe rò pé ó ṣe yẹ kéèmì sọ mo ṣe sọ̀hún mo bá sì ní bó ṣe fà sẹ́nu déédéé náà ni wo báàmì olé mi tó lè bá ń ṣe. àti tẹ̀yìnkùnlé náà. ẹ mọ̀ kì í ṣe pé ó ti yẹ kí n ṣe kinní fún yín ti pẹ́ but each time tí n bá ti wá ọkàn mi máa ń fò abẹ́ẹ̀gbọ́n mi ọkàn mi máa ń fò ni ṣé rí mo dẹ̀ á ṣèlérí fún yín kí n tó lọ lé ní màá kówó fún yín but gbogbo igi tí kòkòrò ń jẹ yìí ẹ sọ fún kápẹ́ńtà yín kó wá igi tó dáa. nílò pé bọ̀dábùrẹ̀ mọ̀ bọ̀dábùrẹ̀ mọ̀ kábíńtà wọ́n mọ̀ fẹ́. tó bá jẹ́ bọ̀dábùrẹ̀ mọ̀ náà ni màá kówó fẹ́yìn ẹ̀yin ẹ béèrè iye tí ó máa parí ẹ̀ màá fún yín lówó ẹ ṣe. ẹ ṣeun bọ̀dá ẹsẹ ọkọ mi. àbùdí ń tọ́lọ́. dísù sórí Èkó tó ń lọ yìí ó dùn wá ó dùn wá ìtaba ní kò dùn wá irọ́ la fi ń pa. àmọ́ ọ̀rẹ́ rẹ fẹ́ jọba ọ̀pọ̀ ó má jọba báwo ni ìwọ náà fúnra rẹ ó ṣe dọ̀rẹ́ ọba wọ́n sì tún ní borí kan bá sùn ìmọ̀ràn gbà ni àmọ́ kì í wá ṣe é pé kó dẹ́kun kó wá dá dẹ́kun dèrè o dísù mọ́ gbàgbé pé wọ́n nìkan kọ́ lọ́mọ ń dákọrin o wọ́n gbàgbé wá síbí o. wọ́n yọ̀ǹda ẹ̀ dẹ́kun kọ́ dèrè ní tó dèrè lọ so ó sáàmù àwọn ọ̀rẹ́ tó ní ó mọ̀ wá ó fà láǹfà padà ẹsẹ̀ lẹ́yìn ìdílé. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ fọkàn balẹ̀ ìlú Èkó tí mò ń lọ yìí fáǹfààní eré orin tí à ń ṣe yìí ni àti wípé mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kankan ni wípé ìlú Èkó tí mò ń lọ yìí n kò fẹ́ lọ tọwọ́ bọ̀wé lásán ni tí n bá ti tọwọ́ bọ̀wé bá a bá fẹ́ ní iṣẹ́ orin kan tá a ṣe ẹ̀yin náà ni máa pè é fọkàn balẹ̀. ẹ kú àpérò má sọ fún mi pé àwọn ọ̀rẹ́ ẹ ti ń mìsẹ̀ ọ̀rẹ́ bí. ó dà bẹ́ẹ̀ ó fi wọ́n pé ọ̀rẹ́ tòótọ́ ni ẹ kò ní pẹ́ padà wá báyìí lábúlé tá a bá ti tọwọ́ bọ̀wé tá a ti ṣàwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tó yẹ ká ṣe
àwa abayín lábúlé. Bísù ṣé wọn bá aṣọ tó kó dání nù eléyìí ò bójú mu ọ̀tẹ̀ tí dábẹ́ sórí gbogbo ètò tẹ̀wọ̀ yóò lè máa wọ́ tẹ̀lé mi lẹ́kọ̀ọ́ tá a bá dẹ́kọ̀ọ́ màá máa ra aṣọ míì fún ẹ. tójú bá yẹjú kó wọn mọ yẹ o kó wọn mọ yẹ o. Bísù ó yá oyè yá wọnú mọ́tò. wọ́n dé. ọ̀rẹ́ wa sórí tó máa ní kí èèyàn máa tú oríyàn lọ́jọ́ mi tí ń bá wáyé olórí ni wọ́n mọ̀ tó bá ṣe é pè mí lórí ẹgbẹ́ wa ó mọ̀ pé mi ní ìbá máa lọ sí Èkó báyìí. ìlú wọn fi ràn wọn ò fóun orin ràn wọ wọn ò fóun orin ràn wọ. ìtaná wa fi rán. ìdísù wọn fi rán kì í ṣèmi náà ìdísù wọn fi rán. bàbá mi ti sọ pé aṣọ wa ò dáa tó. ń yàn lórí aṣọ tiwa o. lásán tá a fi mú. ìdísù ti sórí rẹ. orí ìwà ẹlẹ́dàá wa yóò bá sí. àmín yóò rántí jáàsì ilé. èrò yọ ọmọ sáré lé mọ́tò ni. àwọn náà lè ká lè fẹsẹ̀ ìdí kan tó gbádùn. bàbá ebi ti pa mí látàárọ̀ ẹ káàbọ̀ ó dé o olúwa dé o assistant ọlọ́run dé o ó káàbọ̀ ẹ pa mọ́tò báyìí ẹ pa mọ́tò ẹ káàbọ̀ ọ̀rẹ́ mi ẹ pé bàbá ní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣé nǹkan ò máa ṣe wá. kí ló ń ṣe bọ̀bọ̀ yìí náà kí ló ń dùn náà. tí wọ́n ń sọ fún ẹ nípa bọ́ yìí ṣé nǹkan mi ò máa ṣe orí ẹ̀ wá à ń láti wá nǹkan ṣe sọ̀rọ̀ bọ́ yìí. bóyì ti wà insane kí ló ń ṣe ẹnu kí ló ń ṣe wọn kí ló ń dùnnú ẹ kọ̀ọ̀kan náà ah ìwọ gate má lásán ó ń ṣe pé oníṣẹ́ gidi lọ́wọ́ ò lówó lọ́wọ́ inú ẹ̀ kàn déédéé dùn kí ló ṣe ẹ́. kí ló wá pò sí ẹ táre ò kí ń balẹ̀ every time wàá máa ṣe bí ọmọ kékeré every time. ah ó bẹ́tà bóyá kàwé lómi because eléyìí ó dàbẹ̀ pé ó ti ní problem. ẹ lè lé mi ọ̀gá ẹ bá lé mi mo ti ní problem. jọ má bínú kélé tó fi jẹ dá mi dúró sórí bọ́ọ̀ì tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ òun lélẹ̀ ìyàwó mi. ìbílẹ̀ màdámù ẹ jẹ́ kó dọ̀bálẹ̀ ìbílẹ̀ ni. ikú lẹ wà yìí wọn ò fi gbogbo ara dọ̀bálẹ̀ báyẹn ṣé wà ok. in fact o ní láti gbọ́ òun bọ́ọ̀ì kí n tó lè mú èèyàn wá sí Èkó in fact mo gbọ́ tó ń kọrin pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ mo wà force láti mú wá sí Èkó pẹ̀lú mi. ẹ dúró ná ṣé pé àwọn èèyàn máa ń kọ hip hop lábílé. àpàlà làwa ń pa owó ń kọ hip hop. àpà kílẹ̀ pé. máa jẹ́ àpàlà ní. ewu ejò tó lọ ẹ má sọ pé bóyá mò ń yọ ẹnu sí bísínẹ́sì yẹn bó ta àpàlà tá à ń sọ yìí àpàlà ti rẹ̀ sẹ́yìn láti bí ọdún mẹ́wàá sẹ́yìn ayé òjú gbogbo nǹkan bá yẹn mọ̀ hip hop orin gbìgbìgbì orin líle orin gìrìgìrì làwọn èèyàn ń jó rìndìnrìndì mọ́ orin tó máa jókòó tó máa rìndì mọ́lẹ̀ kan. fi yẹn sílẹ̀ ilé ìjáwó tó bá rí tó bá kọrin fún ẹ àpàlà hip hop ni. àpàlà báwo ọ̀ya kò my dear tó bá kọrin fún ẹ o ní láti gbóhùn ẹ. ṣẹ́rí madam ẹ jẹ́ kí n jẹ́ kíkiní kan yé yìí ṣẹ́rí ní abúlé wa tí èmi ti wá ní gbogbo agbègbè wa pátápátá kò síbi tí wọ́n ti mọ̀ mí ọmọdé àgbà àti pé ẹni tó ṣe ẹ̀bí láti inú oyún gan ó ń gbọ́ wa kò síbi tí wọ́n ti mọ̀ wá pátápátá nítorí náà ṣẹ́rí orin àpàlà táwa ń kọ yìí kò sí ẹni tó kì í jó àtọmọdé àtàgbà nírú èyí tàtúndé kò yìí àtúnjẹ́ káwọn ará Èkó mọ bí ó ṣe ń lọ ní abúlé
àti pé madam ẹ jẹ́ kí n fún yín ní àwọn bá ṣe máa ń kọ́ ní abúlé wa lọ́hùn. ó yá iṣẹ́ orin òun ni iṣẹ́ wa lóríṣiríṣi ló pọ̀ lọ́jàrá. ó yá dísù razaki mo pelégedé o mo fi mọ̀ràn jẹ́ka àwa lọ́dọ́mọdé tí ń ṣe bí àgbàlagbà lórí owó ìwà pẹ̀lẹ́ sùúrù la ní lọ́wọ́. ó yá ẹ má máa jólè lálejò ẹlẹ́gbẹ́ mo ní. ṣó ń gbóhùn. on my way to Lagos kò séwu rárá. ó yá madam ó yá ẹ tún máa gbọ́ ẹ sọ dí to the right kẹjù dí to the left o ṣe ń gbọ́. ẹ wá má jẹ́ move lọ bì kankan mo ti wà ókè mú e wà ẹ màdà ṣe ń dábàá kó lé lórí. ó máa jáwó. kò sí wàhálà kò sí wàhálà ẹ wò ẹ jẹ́ àgbéyẹ̀ tí sẹ́gbẹ̀ẹ́ kan. ẹ wá wọlé kí n máa tẹ̀lé ṣe fún mi. Twelve wá àpàlàdísù ọ̀gá ti ṣọ́ọ̀tì olóyìn burúkú bọ́ọ̀yì ti lògùn fọ́gá gbogbo àwọn ọmọ tó wà láyé ẹ̀sìn tí wọn ò bá jó òkú ọmọ àjọ skelewu àbáṣọ́tò ọ̀gá wọn lọ kọ́ àpàlà wá síbí àpàlà kọ́ àmàlà ni bọ́ọ̀yì ti lògùn fọ́gá ọ̀gá ẹ̀ má gàn sẹ́yìn olórí burúkú. àpàlà ṣòwe láti ọjọ́ tó ti wọnú compound wa àzìnà ọjọ́ tó ti wọnú ilé wa àtijọ́ yẹn ló ti ń dá mi lọ́rùn ọlọ́run bá ń gbọ́ mi nǹkan mọ bí mo ṣe fẹ́ express ẹ̀ ní nǹkan ọ̀gbẹ́ ọmọ yìí ìgbà tó sọ yìí pé abúlé náà ti mú ẹ wá mo ní wáò ṣé pé mo tún dá báyìí náà wà lábúlé sórí bóyá kọ́kọ́ kọrin níjọ́ yẹn mo kàn ní ìdá ti pretend ni mo kàn kọ ẹ̀jẹ̀ straight ni torí pé ohun ẹ̀ tutù ohun ẹ̀ tún wá dùn wọlé tí mo wá rò pé bọ̀bọ̀ tó ohun ẹ̀ dùn yìí ó yẹ kó dùn délẹ̀délẹ̀ ni ìgbà tí mo dẹ̀ tọ̀ wò mo rí i pé rere lolúwa ọmọ òwà ń bẹ̀ ṣùwárí o ṣorí tó bá ti múnú mi èmi náà ṣetán láti ṣe gbogbo nǹkan tó máa múnú ẹ̀ dùn fún ṣorí gbogbo ilé ìtọ́kọ mi ń sọ fún ẹ pé ẹ máa ṣe lè fẹ́ máa ṣe tọ̀hún fẹ́ kò lè ṣe nada lẹ́gbẹ̀ẹ́ nǹkan tí èmi máa ṣe fún ìwọ ṣáà ti máa ṣe nǹkan tí mo fẹ́ fún mi ṣáà máa múnú mi dùn. nígbà tí mo kọ́kọ́ débi ẹ̀dẹ̀ kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ni wípé ẹ̀ tí ẹ̀ rí mi rárá ìyẹn ní pé ẹ̀ tí ẹ̀ dá mi níjọ́ tí mo tètè kọ́ rí yẹn tí mo ní nǹkan fẹ́ yá mi ni ẹ̀bùn irú ò dáa. ó wá mọ nǹkan tí mo plan fún ẹ sí mo ti ń bá ọkọ mi sọ̀rọ̀ mo ti ń bá wọn sọ pé kọ́ńtà láti gbé ẹ lọ sí ìlú òyìnbó orin yìí kó lọ kó nílùú òyìnbó ṣùgbọ́n pé kò lè lọ sí next level so tó bá ti wá lọ tán báyẹn èmi náà kàn wá nǹkan tí màá kàn sọ ní bí a week after àkọ́tọ̀ pé mi kàn fẹ́ travel out mo fẹ́ lọ ra àwọn ọjà kan mo fẹ́ lọ ṣe kíníkan màá kàn wá bẹ̀ lọ́run adéra máa ṣayé mi lọ. madam pé èmi náà wọkọ̀ bàálù. ọkọ̀ kìlọ̀. ọkọ̀ bá òfurufú. òfurufú kò nǹkan mo gbẹnu sàn òfurufú kọ ní òye pẹ̀lú mo ti máa ń sọ fún ẹ àpàlà mo try láti máa catch up ó ṣàgbọ́ta máa ń sọ ìwú kọ̀ọ̀kan nínú ilé ọkọ̀ òfurufú kọ́ ló ń pè plane ṣé tó bá jẹ́ pé ẹ́mbáàsì náà ló wà tó ti fẹ́ ṣe interview tó bí ẹni one or two things ọkọ̀ òfurufú ló máa sọ lọ́hùn. ẹ má bínú plane. so nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn ó wá mọ nǹkan tá a ti máa ṣe ń sìn ṣùgbọ́n mo fẹ́ ká lọ sínú yàrá mi ṣó ti yẹ nítorí pé kí ni ara mi wà lọ́nà sórí eléyìí tó ṣekú lánàá yẹn mo fẹ́ kó wá parí ẹ̀ lẹ́yìn. ó yá mo máa ń gbádùn ẹ o bóyìnbó ṣe ń gbádùn sìgá o ẹlẹ́yinjú ẹ̀gẹ́ mo máa ń gbádùn ẹ o apọ̀ bí kò rẹ. olórí burúkú ni wọn náà ìwọ wá ṣàǹfààní níbo ló ti jáwọ́ tó lókun lọ́rùn ó jà wẹrẹ ni kí ló wọ́n bíbà ẹ wọ́n lọ ṣe wọn lórí burúkú kí ló wọ́n bíbà kí ló wọ́n ṣe bíbà ẹ mélòó ni mo ti sọ fún yín pé gbogbo ìgbàkigbà tó bá fẹ́ rí mi nǹkan kí nǹkan tó hùn tó máa lé e bọ̀ láti ta tó o bá ti dé sí túrúmù tó wà nísàlẹ̀ tó o bá ti bá mi bẹ̀ kó o padà síta kó yé máa já bá mi bẹ̀ mọ́ á ṣé mi ò lè ní privacy nílé mi ni. yé ikú ọ̀rọ̀ ìwọ. sẹ́ńtà olùlọ́sọ oníwọ̀nrànwọ̀nrán wọ́n máa ṣe wọ́nrànwọ̀nrán wọ́n máa ṣe játijàti kiri bí ọmọ tó ṣe ọ̀pẹ ebó lọ sí ṣé mi ò lè ní privacy mọ́nu lé mi ni kí ló wá wá síbí báyìí
nígbà tó fi sitting room tó wà sálẹ̀ lẹ̀ tó tún wá bá mi lókè mi báyìí kí ló dé. ẹ wo mo ṣe ń lọ ni mo á gba mi kíṣìn mo á ìpọ́ ọbẹ̀ ń jóná níbẹ̀ mo wọ ọbẹ̀ mo á pa gáàsì pẹ̀lú wọ́tà mo wá fẹ́ máa bùlà mo á ní kí wọ́n á pè é emergency. ọbẹ̀ jóná ìgbà tó bẹ̀ jóná ńkọ́ ṣé yàrá bẹ́ẹ̀ ló fún mi lọ́wọ́ tí mo fi ṣẹbẹ̀ ni ilé yóò bá jò kí ló kọ́ ẹ̀ ń bẹ́ẹ̀ mi ò tí ì ráyè tọbẹ̀ tí mò ń ṣe lọ́wọ́ nìyẹn wọ́n dẹ̀ fi sílẹ̀ odò wa torí ọbẹ̀ jóná odò wa disturb life tèmi bẹ̀ ó lò ṣe onírànú onírìn jàtijàti ó ti ń kọjá ìyá rẹ̀ nínú ilé ó ti ń kọjá ìyá rẹ̀ o ti ń ti ojú ẹ̀ o ti ń ti imú ẹ̀ bọ̀ nǹkan tí ò yẹ kó máa ti bọ̀ ojú ẹ̀ dẹ̀ máa rọrùn last o lò ṣe onírànú onírìnkùn náà ìgbà tó já wọlé mi bẹ̀ kí ni nǹkan tó rí. àbí bùmọ́ṣọ madam mi ò rí nǹkan kan. kí ló rí. àná sí. ọlọ́run jọ jẹ́ mo rò pé ó máa sọ ipò orí nǹkan kan ni àbí nǹkan kan ṣẹlẹ̀ tí ẹ máa bàjẹ́ ni sórí ojú kíjọ́ ọjọ́ tó bá lanu tó bá sọ fẹ́ni kankan pé àìjọ kíní kan màdàmú ṣe kíní kan tó bá sọ parí kankan ṣọ̀gbọ́n ló máa pa ẹ́. gẹ́ọ̀ mo yà kí wọ́n ṣọ́ wọ́n ṣọ́. ó ní kúrẹ́ àwọn ẹbí ẹ̀ ò ní jèrè wọ́n mọ òṣì jàtìjàtì ẹ̀rí bó ṣe rí ó dàbí ọ̀pá tìrín kan ní ọkọ̀rùn. madam ṣé bọ́bọ́ yìí ní lọ sọ fún ọ̀gá báyìí. túdánù a sọ fọ́gà wo wọn ò bí jẹ́ ìrìbóye lọ ẹ̀ kò lè sọ anything ọjọ́ tó bá sọ ilẹ̀ máa lanu gbé mi ni òun ẹni tó jẹ́ pé ọmọ ọkọ arìndìbọn lọ ni òun rí bóyá ń gbọ̀n ni kò lè sọ nǹkan kan farabalẹ̀ òun ní problem. ó dá yín lójú. ṣòrí ó mọ̀ kọ́ máa ṣe ṣáàjì ká wá wọlé ṣó ti yẹ lórí ọ̀rọ̀ tí bíta jọ ń sọ mọ́ jẹ́ ká wọlé lọ má jẹ́ kó lórí búkẹ́ kó wá pa aṣọ wọn aláṣọ ti gbọ́ bí ẹ̀kọ́ ní fún ìkọ́ náà. ọ̀yá oníbàádì àrán ẹlẹ́yinjú ẹgẹ́ àmọ́ máa ń gbádùn ẹ o bọ̀yìnbó ṣe ń gbádùn sìgá o ẹ̀ẹ́dẹ́ mi mo máa ń gbádùn ẹ o. ọjọ́ tí mo kọ́kọ́ dá èmi sáyé síké mo bọ́ lọ́hùn sọ̀rọ̀ fáyé tí mo wá mo fẹ́ lówó mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò ní ilé ayé o àwọn ọmọ mẹ̀kálùkù mo bá mi rí ìyàwó léka o ìyá Saidi ìyá Ṣẹ̀rífà ìyá múra ìwọ̀n àwọn màmá ẹ̀ kò kàn máa rí bí ẹ o tí bá ń lọ ládùúgbò wọn á máa wí tí bá ń lọ ládùúgbò wọn á máa sọ wí lẹ́nu kúrò lọ́rọ̀ mi Solo Makinde rọ̀rọ̀rọ̀ máa gbọ́ bí mo ṣe ń sọ ológun dúdú máa gbọ́ bí mo ṣe ń sọ Ẹ̀sìnkéyàdé o ọ̀rọ̀ máa wá ọ̀rọ̀ máa lọ pàdé sọ̀rọ̀ mi lókè náà sí. má kọrin yẹn lónà kí ló dé tó dákẹ́ ọlọ́run ṣáà má jẹ́ kó o fi ohun dídùn ẹ̀ kó o fi pa wá nínú ilé kí ló dé àti inú bẹ́dúrúmù mi náà ó ní mo ti ń gbọ́ mò ń wò wá ìbò lóorùn tí ń wá mo ti mọ̀ wípé kò sẹ́lómi mìíràn tó wà máa kọrin bí èsì ìwọ̀n náà báwo. madam ìṣeré olúwa ni. àpàlà mo ti sọ fún ẹ mo ní kó yé máa lu màmá fún mi mọ́ ṣé torí pé o ti rí i pé mo má rí àgbàlagbà o ṣe wá rò pa gbogbo nìyẹn ọmọdé bíi ti èlèmi náà nà ọ sẹ́ẹ̀tì kan náà lèmi àti ẹ̀ máa pè mí lórúkọ yé máa lu màmá fún mọ́ mi ò ju ẹ lọ. madam kòkó ń ṣe pé bóyá kò yé mi náà àmọ́ èrú ọ̀gá ń bà mí ni. àbẹ́ máa gbélé torí ọ̀gá ẹ̀ ṣé bọ́ọ̀lù làwa méjèèjì jọ sọ fún mi ṣáà méjèèjì ṣọ́mọ àná ni wà ní tẹ́ni tí n bá fẹ́ ṣẹlẹ̀ láàrin wa àmọ́ bá ṣe lè ṣe náà wo èmi àti ẹnìkan la máa ń wà nílé látàárọ̀ dalẹ́ tí chief bá ti lọ láàárọ̀ ó tún dòrúkọ tó dé ṣé ta bá wá fẹ́ ṣe anything ṣé àárọ̀ tí chief wà nílé la máa sọ yóò bá fẹ́ ṣe àbóòrù tá a mọ̀ pé wọ́n ní pẹ́ dé ìgbà tó bá ti bá tiwọn lọ náà la máa ja iye ara wa la máa gbádùn ara wa náà ṣé ti yé e ohun tó lè ṣe lẹ́yìn sí ṣòlè gbogbo ẹ̀rù tó bá ẹ̀ mo ṣetán láti gbé kúrò lára ẹ̀ ṣé ti yé ṣé bí òun fẹ́ mi kí ṣòlè kí ni ẹ̀yìn àti àjọ wọn ní ojú mi àjọ mú tábà wá jọ mú ó ní nǹkan mi tí mo fẹ́ ká lè ṣe. ìbò ṣàtẹ̀lé mi wá bẹ̀rù kan tẹ̀lé mi ṣó ti yé máa bọ̀. Hello?
olórí burúkú lọmọ yẹn ó dẹ̀ ti wà níbẹ̀ ó ti wà níbẹ̀ pẹ̀lú bọ́ọ̀lù yẹn wọ́n dẹ̀ ti ń ṣe kinní lẹ́fù ilé yìí ti ń jóná báyìí o gbogbo nǹkan ti ń dàrú gbogbo nǹkan ti ń bàjẹ́ nílé báyìí ọmọ olórí burúkú ìyàwó yìí yẹn ìyàwó màdáàmù ni òun àti olórin yẹn wọ́n ti ń ṣe gbogbo nǹkan nù yàrá yìí báyìí o wá ó ti ń tẹ gbogbo nǹkan tẹ̀ kí ń tẹ̀ ṣífù gbogbo ibi tẹ̀ kí ń mọ́wọ́ lọ ṣífù ó ti mọ́wọ́ síbẹ̀ ó ti mọ́wọ́ síbẹ̀ ó ti tẹ́ kọlẹ̀ gbogbo bẹ́ẹ̀dì ti wọ́ báyìí wọ́n ti bọ́ sínú balùwẹ̀ wọ́n ti kọlu àwọn ṣífù àníbo lẹ́wà báyìí ẹ tọ́nù kẹ́ máa bọ̀ nílé ẹ tọ́nù kẹ́ máa bọ̀ ayé ti bàjẹ́ gbogbo nǹkan ti bàjẹ́ báyìí ẹ máa bọ̀ ọmọ orí wọn àwọn méjèèjì wọ́n ń ṣe gbogbo lẹ́wù àwọn kì í fún yín ní kárakára máa ń fún yín àníkẹ́ máa ṣoògùn fúra ẹ ti máa mọ̀ báyìí ayé ti bàjẹ́ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ báyìí wọn gbọ́dọ̀ mọ̀ pé mo wá pè yín báyìí mo fẹ́ kẹ́ káwọn mọ̀bẹ̀ báyìí kẹ́ wá rí wọn báyìí ẹ má bọ̀ báyìí ẹ má bọ̀ báyìí yàwó ni ọ̀gbẹ́ ìkúkú ni. ṣé ní mo ti ń gorí òkè mi ò gorí òkè rí orí òkè Olúmọ Àtinúkẹ́ gangan pàápàá lábúlé gan orí òkè yìí gan wọn kò gbé mi kúrú ẹ̀ rí mama ẹ ọ̀gá madam ẹ dùn jù. ní sùúrù mo ní tó bá ti ń sọ̀rọ̀ má gbàgbé gbogbo láìfà abúlé yẹn ikú ló wà yìí sórí èkó tó wà yìí èmi máa gbé ẹjẹ ayé fọ́rẹ́ ayé fọ́rẹ́ là ń gbé ẹ̀kọ́. bí mo ṣe ń tẹ̀lé kìnyìn ibi ni màá kú sí. ẹgbà mi ò. yé kí ni gbogbo eléyìí tí mo bá yìí ọmọ inú ẹ kí ni mo bá yìí ṣé orin tí mo mú ọ wá kọ ni left and right apala àbí ẹ wòran ayé ẹ nì. ṣé mo kí lè sọ ṣé mo kí lè sọ bẹ́ẹ̀ sọ ọmọ olórí burúkú ọmọ ọlọ́yẹ bàjẹ́ máa ṣàfọdọ́ ọmọ òṣì tẹ́mi wá sínú ilé ṣé mi ò sọ fún yín pé ká má ọmọkùnrin wá sínú ilé ni ìṣẹ̀lẹ̀ wá ká mi mọ́ bẹ̀rẹ̀ tó fún mi lọ́rùn mọ́lẹ̀ tó bá yẹ fún mi ní ìgbà. àbájá mi ti parọ́ kò rí bẹ́ẹ̀ èyí lè máa fi lè lọ bá àjẹyìn àjẹyìn kò ní yé o fẹ́ lè bùyàwó mi mo sọ náà ìwọ sí ilé mo mọ ẹni tí mo fẹ́ mo mọ ẹni tí mo fẹ́ pé kò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ o fẹ́ lè bù ẹ̀ tí mo ní kó wá sórí rẹ lẹ́kọ̀ọ́ àpàlà left and right òótọ́ bá bí ẹ̀dá tọ́ bá bí pọ̀rípọ̀ gbá àyáláyé ẹ̀dá jẹ́ńbẹ́ńbẹ́. mọ̀nàmọ́ná kí ló dé. àmúgbé àmúbálí mọ̀nàmọ́ tó gbé ìgbé tí wọ́n tẹ̀ yìí tó ṣe yìí mọ̀nàmọ́ tó sọ̀rọ̀ fún mi. tí mo padà sábẹ́lẹ̀ mi báyìí ọ̀gá. ọ̀gá ti yọ ẹ̀kọ́ àmọ́ wẹ̀. kábíyèsí kábíyèsí ẹ̀rọ gbẹ́gbẹ́ bọ́ta wá ẹ̀rọ bàbá wá mo ti wá sílẹ̀. lójú lójú ẹ̀ dáadáa. mo mọ̀. njọ́ tí n bá tún rí tó kan géètì tó ṣí géètì fún o ti lọ iṣẹ́ ẹ̀ tán tó bá kan géètì yẹn tádà bá wà lọ́wọ́ ẹ̀ kó gé orí ẹ̀. ẹjọ ọ̀gá kò ń ṣẹjọ́ mi ẹjọ́ màdá lórí sọ pé bí mo ṣe kọrin lọ́jọ́ kìíní àná kí n má tẹ́dọ̀ kọrin àpàlà. ìyàwó mi fẹ́ máa kúrọ́ mọ́ ẹyin. ayé ẹ̀ máa bàjẹ́ pẹ̀lú madam tó sọ yẹn ó jẹ́ àwẹ̀rẹ̀ ni madam lórí kan ṣe kí ni madam lórí kan ṣe kí ni aláìmoore ni ẹ ládùúgbò nǹkan tó kọ́ mi ṣe fún ẹ ìwọ ọmọ lẹ́lẹ̀ jàtìjàtì ìwọ ọmọ gọ́tà tí wọ́n ṣí ẹ lóore ó wá rí nǹkan mi tó lè fi sọ̀gá ẹ lóore ó ní kó lọ kájàgbọ́ ẹ̀mọ́ nínú ẹ ẹ̀gbọ́n ọmọ ọkọ mi olóòlójọ mi ìṣẹ́ ló ga mi lọ́rùn mọ́lẹ̀ tí mi ò lè pariwo sókè. ayé ẹ ti bàjẹ́ wá jẹ́ sọ fún ẹ so tẹ́tí o gbọ́ nǹkan tí mo sọ pé mi ò fẹ́ rí bọ́ inú ilé yìí mọ́ ìgbà tí mo mú ẹ wá ìyàwó mi sọ pé kí n má gbẹ̀ mo sọ pé dandan ká gbẹ̀ sílé ṣé ìlú àpàlà àbíjú àpàlà tó wá kọ lẹ́kọ̀ọ́ ìyàwó mi ló fẹ́ máa lùlù àpàlà fún. kọ́mọ mẹ́fà. má fọkùn mọ́ bàbá mo ti bẹ́ẹ̀. ẹ jọ madam mi. àlọ́ ọ̀rẹ́ mi.
Màjá. Màjá. Ní ọmọ ẹgbẹ́ bíbá ìṣe máa rí ni ẹgbà mí náà. Ọ̀gá. Màjá. Ọ̀gá. Ayé màá dé ká o. Wicked ayé. Níwọ̀n tí mo mú kó wá sóríire lẹ́kọ̀ọ́, ó wá fẹ́ máa fi búrẹ́dì kan mi lómi ọbẹ̀. A kò ní sún ẹ bó ṣe ń lọ yẹn. Àbàjẹ́ àwọ̀ tó fẹ́ máa ké ni. Jọ̀ọ́ má bínú má bínú. Màdámù. Madam kí ló ń pariwo? Madam kí ló ń pariwo? Madam kí ló ń pariwo? Olùṣèlú àná bí wọn náà fẹ́ lákọ̀ọ́bá. Ó fẹ́ lákọ̀ọ́bá yẹn. Àbí ṣé torí pé mi ò tí sọ tiẹ̀ náà? Ṣé torí mi ò sọ tiẹ̀? Kẹ̀mí kò ṣe anything. Ní ọbẹ̀ nìkan ni mo máa bù lọlé. Tó bá ṣe wàá kàn dín nínú yọ. Màdámù ọ̀gá. Ọ̀gá madam. Olórí burúkú lèèyàn o. Olórí burúkú ni madam tí mo yọjú tí mo rí madam ní play àpàlà give me more àpàlà do the bẹ́ẹ̀. Ó sọ pé ọmọ ọlọ́mọ ló fẹ́ pọ̀. Ọ̀gá ti gàn ọ̀dẹ̀ lọ̀gá ọ̀gá kọ̀ọ̀gá ni kò pọ̀. Màdámù ọ̀gá ayé mi Ọlọ́run kò ní jẹ́ kí n rákòbá níbí. Bọ́dà ẹ káàsán ẹ ǹlẹ́ kí lẹ fẹ́. sí. kí lẹ fẹ́ ta lẹ bẹ̀rẹ̀ kò sí nǹkan kan lẹ jókòó sẹ́nu ọ̀nà ilé onílé. Kásálí gbọ́ ni wèrè yìí gbà. Kásálí. àbóòrí sálámù bẹ́ẹ̀. arákùnrin tálẹ̀ béèrè àwẹ̀ ìbọn mo bá rí tálẹ̀ béèrè tó sin wó mi báwọn. lẹ́pàá tí wàá màdámù sílé ó lè níwọ̀n nígbà àti àwẹ̀ ìlójú kò sí báyìí o. láti bò kí ló dé. àti olè ni wọ́n fẹ́ máa ṣe nìyẹn. ṣẹ́rẹ́ àwọn tó ń kọjá ń bì látẹ̀ nǹkan wọn ò fọpọlọ pípé béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ni ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí olórin ni mí ọlọ́run fún mi ní ọgbọ́n ìmọ̀ àti òye wípé kéèyàn máa kọrin ọlọ́run fún mi ní tálẹ́ǹtì yẹn àmọ́ nǹkan kan ní wá ṣẹlẹ̀ sí mi ni pé mi ò rí olùrànlọ́wọ́ tí ó lè ràn mí lọ́wọ́ nínú orin tí mò ń kọ yìí ẹ dẹ̀ mọ̀ wípé láìsí olùrànlọ́wọ́ kò sí bí ògo èèyàn bí ó ṣe fẹ́ búyọ nítorí náà mo tiẹ̀ ṣe wá wò pé ọ̀rọ̀ ilé ayé mi báyìí ó tiẹ̀ ti wá sú mi pátápátá òun mú ṣe ròpin síbí. àwọn aláyé ti sọ ẹ nígbà tó fẹ́ òpin sábì à ń tó lè ní kí wọ́n fẹ́ máa ṣe nìyẹn. ẹni olórin ni èmi náà dẹ̀ láì kọrin ẹ ṣọ́ ọ̀pẹ máa ń kọrin bó ṣe ní tó ṣe ilé ẹ̀gbọ́n mi ló bá dẹ̀ ti bẹ́ẹ̀ gbọ́n mi sọ báyìí máa ń gbọ́ ẹ̀gbọ́n mi máa help yín ẹ ṣọ́ ọ̀pẹ mi bójú mi jẹ́. ọlọ́run ò ní jẹ́ onífọ́kọ̀ ọlọ́run ò ní jẹ́ nítorí pé tẹ bá ràn mí lọ́wọ́ èmi náà aṣọ ọmọlúwàbí. ẹ ó yá Kásálí bá gbẹ́rù. àǹtí olórin bá gbẹ́rù. kí ló ń sọ gbọngàn mi ò really understand. kò dá mi mo tó ṣẹlẹ̀ ní pé mo bọ́ ẹ̀ ó náà need help mo rí ní ẹnu géètì ń bẹ̀ yẹn ó ní pé òun níbi tó máa gbé o òun níbi tó máa sùn o olórin lòun o kíní kan kò dá mi ṣe mọ̀ pé irú àwọn Yorùbá téèyàn bá lè help wọn future wọn ní wà òkè and nǹkan tó ń sọ nípa àwọn olówó wọn nípa àwọn olówó kì í fẹ́ help o kíní kankan ara wọn náà mọ́ o kíní kan máa bọ̀dá mi máa help ẹ o bọ̀dá mi ò rí bẹ́ẹ̀ o tó yẹ mo ṣe mú wá kẹ́lẹ̀ help ẹ. kò ń ṣe àti help ẹ ní problem ṣe rí ilé ayé tá a wà yìí kẹ́dà máa ṣọ́ra ṣe
ó mú mi rántí ọ̀rọ̀ tí mọ̀mísí máa ń bá mi sọ nígbà tí wọ́n wà láyé. Ọjọ́ kan mọ̀mísí pè mí wọ́n ní ìwọ ọmọ mi kò sí èèyàn mọ́ o. Mo ní kò sí èèyàn mọ́. Mo jókòó títí mo ro ọ̀rọ̀ tó sọ mọ́ pé kí ló yẹ tí mọ̀mísí sọ pé kò sí èèyàn mọ́. Mo ní mo fẹ́ prove wọn wrong. Mo wá jáde síta mo kọjá sóṣòdì. Mo máa rí èrò máa pọ̀ lóṣòdì o tí à ń fara gbára wa. Mo kú òǹbẹ mo lọ ságége. Mo tún wá rí èrò àwọn tí mo bá pàdé lóṣòdì kọ́ ni mo bá pàdé lágége. Èrò ọbẹ̀ tún ju tòṣòdì lọ. Mo sì mí dẹ́ni kò sí èèyàn mọ́. Ṣáwọn ẹni yóò ṣe human being ni. Mo wá padà sílé. Mo ní mọ́mì ẹ jókòó mo fẹ́ bá yín sọ̀rọ̀. Mi ò rí yín tẹ́ parọ́ rí mo tẹ́ parí for the first time. Ẹni kò sí èèyàn mọ́ mo jáde síta. Èèyàn ni mo bá pàdé títí mo fi wá sílé. Wọ́n yìí mi wá rẹ́rìn-ín. Ọlọ́mọdé ló ń ṣe ẹ́. Wọ́n ní sórí gbogbo àwọn tó wò pátápátá tí wọ́n pè léèyàn ni. Lóòótọ́ Ọlọ́run ló dá àwọn ẹ̀mí gbà lára wọn. Èèyàn tí ò sí mọ́ tí mo sọ fún ẹni wípé ẹni ire ni ò sí mọ́. So wọ́n sọ fún mi wípé ẹni ni wọ́n dojú lọ kò wọ́pọ̀. Mo wọ̀rọ̀ tí yá ìsọ ọ̀rọ̀ lọ́gbọ́n ni. Ṣé o ti yẹ bẹ́ẹ̀? Ó dùn lẹ́nu yìí. Èmi ò dẹ̀ kí n ṣe orin mi kì í ṣe promoter. Ọ̀nà òun fẹ́ gbà wọ́n lọ́wọ́. Ẹ̀yin náà rí pé ojú ẹ̀ kú ni irú ẹni báwo kò lè jẹ́ èèyàn burúkú kò ń ṣèyàn burúkú mo mọ̀ pé kò ń ṣèyàn burúkú. Ṣé rí gẹ́gẹ́ bó ṣe rí òun làǹtí Búkì sọ yẹn mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kankan dájú wípé ṣe rí Ọlọ́run fún mi ní ọgbọ́n ìmọ̀ àti òye wípé ká kọrin mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kankan ní wípé tí ẹ bá lè ràn mí lọ́wọ́ kí àwọn aráyé lè gbọ́ mi inú mi á dùn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ yín báyìí madam ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ wọ́n kẹ́kẹ́ tí ẹ ràn mí lọ́wọ́ kí tí ẹ máa kọ́ ní ìfaráyé ẹ jọ̀ọ́. ẹ dìde náà ẹ dìde kí n dìde. ẹ dìde kó tó yẹn. ṣe rí nílé ayé tá a wà yìí torí ká lè ràn wa lọ́wọ́ lọ́lọ́run ṣe dá wa tira wa. èmi á bá bébí mi sọ̀rọ̀ if there is anyhow tó máa fi lè help career yín wọ́n máa ṣe fún yín ẹ má worry. Oh no! Àǹtí ẹni kan dìde jàre. Ó máa ràn ẹ́ lọ́wọ́ bọ̀dá mi máa ràn ẹ́ lọ́wọ́. Èmi ni mo bá wọn sọ̀rọ̀ kó ṣe pé ìyàwó wọn èmi ni bọ̀dá mi máa ràn ẹ́ lọ́wọ́. Iyọ̀ náà. Sọ fún ọkọ máa buyọ̀ já o. Torí tẹ́ bá ti buyọ̀ já ẹ̀ lè dá jẹ́ o. Iyọ̀ lọ bí sí ibẹ̀. Tó ṣe tí Yorùbá àjọ bẹ̀ kan ní ṣó ṣe jẹ. Àwọn orin tí mo fẹ́ kọ ó ti wà ńlẹ̀ létí mi náà tí mo ti fi sí ọpọlọ. Ó yẹ kó kí n gbọ́. Ọ̀gá nìyẹn láti inú mọ̀dà ẹ wá Búkì bèbí tí ẹ rí yẹn kò wáyé tó le rárá ọjọ́ gbogbo ni bí ọdún ní ṣe yẹ mọ́ ẹ jẹ́ ká kú làkúrò lẹ́kọ̀ọ́ Búkì kì í wojú ènìyàn kó tó náwó bẹ́ẹ̀ ni tí yòrí ṣe bá farawé yẹ àsùngbà bí labalábá bá farawé yẹ áká Búkì mi ò pè rí ẹ ayé tí yóò wá ayé fàájì ayé ṣẹlẹ̀ńkẹ́ tó dáa sọpẹ́ f'Olúwa ó yá ta ló máa gbé náà wojú wérí kó wí ọlá ní ikú ọ̀gọ̀ ó ṣòro fojú di lẹ́ẹ̀ràn kí lè wúrẹ́ ń fẹ́ wí níbi tí Búkì bèbí yìí ń sọ̀rọ̀ ṣòwò tí Búkì ń ná lójúmọ́ tẹ́yìn bá náró rẹ̀ lọ́dún mẹ́jọ ẹ̀rí ṣe ni Búkì bèbí tọ́ba ń pọ́nlé táwọn ìjòyè ń rí kan sára lóde àwọn ọ̀gbẹ̀rì tí yóò mọ nǹkan kan gbogbo wọn ní ti. tí n bá ní káàbọ̀ jọ tí n bá ní káàbọ̀ sọ fún mi pé kú ilé ooo àwọn òṣì tẹ́fẹ́ máa ṣe rèé tí wọ́n fi mú èèyàn wálé wá bẹ́ẹ̀ mi pé kí mi help ẹ̀ kí n assist ẹ̀ àṣẹ ológbó tó fẹ́ dá fún mi ọmọ kọ́mọ tí ń wú ẹ̀ bọ̀dẹ̀ tí ń ṣó ẹ gbó wàá ti sọ fún mi pé ó fẹ́ mọ́kọ wálé kí mi àti ìyàwó mi ká kókó lé fún ẹ kò dẹ̀ mọ́kọ wálé
irọ́ ẹjọ́ mi ò fẹ́ wọn wọ́n kàn sọ pé kí n kọrin fún wọn ni. bọ̀dá mi ó ń practice orin tó máa kọ ní studio. orin yẹn wá dùn. orin yẹn ti dùn jù àbí the next thing tó yẹ káàbúrò tèmi ṣe nígbà tó ń gbọ́ orin tó dùn jù ó dìde ní jókòó sí ó kàn gbé súnmọ́ ni wọ́n wá súnmọ́ àwọn ò ní sòótọ́ ọ̀rọ̀. bébí èmi ò sọ yẹn o. ó sọ yẹn ò ní sòótọ́ ọ̀rọ̀ wàá tó ọ̀rọ̀ lórí sọ àbí kò sí wàhálà. ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ kan kọ irú orin yẹn ká tiẹ̀ gbọ́. torí èmi fẹ́ gbé wọ sí studio èmi fẹ́ gbé wọ studio káwọ́ bóyá owó ní jóná rẹ̀ kọ́. ọ̀yàlẹ̀ sí máa ríre o ẹ̀mí o lè sì máa lówó lọ́wọ́ ẹ̀mí o ọ̀gá ta ló máa bímọ lémọ̀ o ẹ̀mí o ṣáájọ́ máa ṣàmọ̀dún o ṣáájọ́ máa ṣàmọ̀dún o aláwo láti fò ọba Ògún dàrẹ́jà o mọ́pàwádà ṣáìjà madam ṣáájọ́ máa ṣàmọ̀dún o ńṣe lájọ́ máa ṣàmọ̀dún o ṣe lájọ́ máa ṣàmọ̀dún ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ eré ní kíná ti rí jàre. Wow, baby, this is good. Oh, sounds so unique. Uncle, kí ni style orin tẹ́ ń kọ yìí? Àpàlà ni. Wow. Àpàlà. Ní iye 2014 Àpàlà. Ó máa modernize, you know. Ó máa package. Bẹ́ẹ̀ ni mo tún lè gbé Àpàlà yẹn wọnú hip hop. Oh, o lè gbé wọ hip hop. Bẹ́ẹ̀ ni sà. You are not talking. Ó ṣe ń sọ̀rọ̀ ni. Ó ṣe ginger spirit tèmi ń sìn báyìí ni. Ó ń jẹ́ kí n mọ̀ pé Ọlámídé lè bóun kọrin pọ̀ which is Bado ọmọ ayé. Ẹ̀jẹ̀ pé ta ló ń jẹ́ Bado? Má béèrè mọ̀ kó dáa. Ẹ̀kọ́ tó béèrè ó dáa. Ta ló ń jẹ́ Bado? Bébí kò lè mọ Bado. Kò lè máa ọmọ mi lórí YouTube. Sórí ìwọ tiẹ̀ problem tó ní ni pé bó tiẹ̀ fall in love gbọ́n máa gbó fall in love ó ti yẹ kí ló tó ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí. Orin yẹn dùn náà. Ẹ má dẹ́kun ti ra yín jù ẹ má rẹ́rìn jù ó ti yẹ mi ilẹ̀ ní kó lè jùmọ̀ ó ti tán. Àǹtí Bukky kí lẹ ṣe? Rice. Baby, ṣé wàá jẹ rice? Ọ̀yá fine baby ni mo fẹ́ fine baby ni mo fẹ́ ọmọ tó rẹwà ẹlẹ́yinjú ẹgẹ́ ni mo fẹ́ ọ̀yá fine baby ni mo fẹ́ fine baby ni mo fẹ́ ọmọ tó rẹwà ẹlẹ́yinjú ẹgẹ́ ni mo fẹ́. Orin èyí ó máa ń wọ̀ mí lákìyẹmí ara gan. Really? Ó máa ń jẹ́ kí n fall fún ẹ. Mo máa imagine pé báwo ni cute guy bíi ti ẹ báyìí ó máa máa kọ Àpàlà. Ó dẹ̀ máa ń sound real good. Ẹ ṣé àwọn Yorùbá ní pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ ni lójú ọ̀pọ̀ èèyàn ní owó bíi tí àwa rárá. Lèmi wo bẹ́ẹ̀ o. Ó tún wà mọ reason tí mo fi máa ń like orin ẹ̀ yìí. Ó mọ̀ pé ọmọ Ìjẹ̀bú ni mí. So tó bá ti wá ń kọrin ọgbà orin ìlú mi ni bọ̀bọ̀ yìí ń kọ yìí o. Ọmọ àwọn late Avenue Ṣọlá. Ṣùgbọ́n nígbà tí bọ̀dá Musiliu náà táwọn náà tún gbé báyìí. Àjọ rock ẹ̀ ń gbà. Àwọn bàbá wa nìyẹn. Ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín kí n má parọ́ láti ìgbà tí mo ti dénú ilé òun lèmi gan ti nífẹ̀ẹ́ yín o. Bó ṣùgbọ́n mi ò kàn fẹ́ yánu jù ni o nítorí pé kí ni torí ọ̀gá. Fọ̀gálẹ̀. Píkà ti sọ. Òye jẹ́ kó ga gbà báyìí ìwọ náà gbà báyìí. Ṣé o mọ̀ but tí màá ti sọ pé bedroom. Ká lọ wọlé kan lè kàdé. Ọ̀yá fine lady ni mo fẹ́ fine baby ni mo fẹ́ ọmọ tó rẹwà ẹlẹ́yinjú ẹgẹ́ ni mò ń wá fine baby ni mo fẹ́ fine baby ni mo fẹ́. Ire ṣé ìyàwó ni àbí sowó ná ó mà ti sọnù báyìí o ṣé bọ̀dá mi ló jókòó bọ̀dá mi
Mo yá wọn. Ọ̀dá mi, owó ti jóná. Èdè sí wípé ẹ̀ láìka ọmọkùnrin ńgbà tó wọnú ilé yìí. Ọgbọ́n tẹ̀ ń dá rèé. Gbẹ̀gẹ̀ mẹ́sì. Ìwọ náà tún jókòó. Ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àbó ti pẹ́. Ọ̀dá mi ooo, ọ̀rẹ́ mi máa gbọ́. Má yẹ kó gà gbọ́ kí ni. Ọ̀gá máa gbọ́. Bọ́dánì. Kí ló ṣe yín? Kò sí. Mo fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ yín ni. Kí ni ẹ? Bọ̀bọ̀ tó ń gbé nílé wa yìí tó ń kọ àpàlà yẹn. Ṣé kìí ṣe pé ẹ láìkí ẹ? Like it? Of course mi ò lè hate ẹ now. It's just like a brother. Even if tí mo bẹ́yìn lò náà ni màmá bá lò. Kí lẹ̀? As in, you know, bóyá ẹ like it. Fẹ́ máa fẹ́ ìyàwó bọ̀dá mi. Ṣé rí ìjókòó yìí kò dá lérí anybody bí kì í ṣe wọ̀. Sórí gbogbo ẹ̀dá tí ó bá wà láyé yìí tó jẹ́ pé ìlọsíwájú ọmọlàkejì ẹ̀ ló máa ń wá, irú ẹ̀dá bẹ́ẹ̀ máa ń ní ìlọsíwájú ni. Sórí irú ẹ̀dá bẹ́ẹ̀ ó máa ní ìlọsíwájú débi pé àwọn èèyàn máa bèèrè pé kí ni àṣírí ẹwà ẹ̀. Òun gangan fúnra rẹ̀ ò ní lè sọ láì dẹ̀ mọ̀ pé Ọlọ́run ló wà lẹ́yìn ẹ̀. Kò ń ṣògùn. Ó ti yẹ bẹ́ẹ̀. Take for instance nsìn kó o ṣògùn tí èèyàn ṣe ní ayé ìtọ́lọ́hún ò bá gbà fún ẹ ó ń jẹ́ lọ. Àmọ́ kó má ṣògùn rárá kọ́ ló ń gbà fún ẹ wà jẹ́ lọ. Ó ti yẹ sórí a ti rí pé level tó wà o need more education. Ó máa túbọ̀ jẹ́ kó nílò síwájú sí i. Èmi àti díà mi wájọ jókòó àjọ rub minds. Àwọn ọ̀pọ̀ pé òkè kí la lè ṣe tá a lè fi assist ẹ lọ́nà yẹn. Àwa sọ pé karùn-ún ẹ̀ nílé ìwé sí. Ẹ dìde jàre. Ó súnmọ́lẹ̀ jù pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ga tó yìí. Gbogbo ipá tèmi àti ìyàwó mi bá lè ṣe lórí ọ̀rọ̀ ìwíléwé ẹ̀yìn ó simple gan. Ṣáà nígbàgbọ́ pé ìwọ ti kàwé tán. Ṣé wàá rí advice tí mo kàn fẹ́ fún ẹ ojú pé tí o bá wá dé iléèwé yẹn nǹkan tí o bá lọ gangan ni kí o kọjú mọ́. Ṣé ti yẹ bẹ́ẹ̀? Òun ló máa jẹ́ kí inú tàwa dùn. Òun ló máa jẹ́ káwa gbọ̀ngàn àwọn méjì mọ̀ pé yes àsùnwọ̀n náà. Ó ti yẹ bẹ́ẹ̀? So be a good boy please. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé inú mi á dùn tí ẹ bá lè ràn mí lọ sí iléèwé àti wípé àwọn aṣọ tí mò ń wọ̀ yìí gan níbi tí mo ti wá tẹ́lẹ̀ wọ́n máa ń wò mí gẹ́gẹ́ bí èèyàn tó jẹ́ pé bóyá ará Èkó kan tí mo ti pẹ́ as in èèyàn tó wà educated but fún ìtẹ́fẹ́ ṣe fún mi yín sí èmi náà mọ̀ wípé a support ìmọ̀ mi àti òye mi àwọn kankan tí mi ò mọ̀ tẹ́lẹ̀ mo mọ̀ pé ìwé yẹn á jẹ́ kí n mọ̀ so inú mi á dùn tí ẹ bá lè ṣe fún mi sá. Ìdílé tẹ́ ti di ṣíṣe náà kò ń ṣe pé tí n bá lè ṣe ilé torí pé a ti decide ṣe ti yẹ bẹ́ẹ̀ síbò ti di ẹni tó ń lọ sí school. My dear, ẹ ṣe Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ẹ pẹ́ fún wa. Ṣẹ́rí mo fẹ́ kẹ́ mọ̀ pé àti the one happy family anything tẹ́ bá fẹ́ ẹ sọ fún Aunty Bukky. Ó yẹ pé Aunty Bukky wọn láìkì mi pé mi láìkì wọn tèmi tó bá wọn níyà ọkọ mi mi ní pé méjì so èmi sì gbà bẹ́ẹ̀ Sunday tẹ́ bá fẹ́ tó bá ti dọ́dọ̀ tèmi adọ́dọ̀ dájú wa ẹ mọ̀ pé ìgbà mi àwọn lè máa ṣe bọ̀ mo máa ṣe bọ́kọ mi sọ̀rọ̀ and after which ṣebí opportunity tí wọ́n fún yín it's a lifetime opportunity torí kò sí nǹkan tí èèyàn lè máa ṣe láyé yìí tí èèyàn bá kàwé I'm sorry
èèyàn yìí ò ní bẹ́gbẹ́ pé so mo fẹ́ kẹ́ fojú sí ìwé yín kí ẹ má dojú tì mí because àbẹ bàbá dé gbogbo lẹ́fù yìí náà nìkan gbogbo ẹ ṣé nǹkan tó fẹ́ ni ẹ jẹ́ àṣẹ Ọlọ́run á wà pẹ̀lú yín. Baby, sweetheart, dúró now. Baby, kí ló ṣe ẹ́ náà? Where you running to? Bó ló ń sá lọ? Ó dẹ̀ fi mí sókè ó dẹ̀ ń bọ̀. Kí ni ò ní ṣe mí? Kí ló wà láàrin wa àti girl tí mo rí yẹn? Baby, you just have to trust me. Listen, ṣorí tó bá rí ẹni obìnrin pẹ̀lú mi, bóyá ní campus or off campus, ìsìdá kò jẹ́ area sister, my friend, or maybe a school daughter. A school daughter my foot. Ìyẹn tèmi rí yẹn kò ṣe school daughter yẹn. Nǹkan kan wà láàrin yín ni. What do you mean? Láti orí mi àti ẹ̀ papọ̀ ṣé mi ò honor mi ò respect ẹni? Tí mo bá respect ẹ, tí mo bá nífẹ̀ẹ́ mo ní tẹ̀lé wá sísàlẹ̀ now. Come on. See, it's only you. My heart is open for only you. There's nobody there. There's no one else there. It's only you. You just have to trust me. That's all I want from you. Come on. I'm sorry. It's okay. Àmọ́ ìwọ náà fún mi lọ́kàn balẹ̀ o. Fún mi lọ́kàn balẹ̀ o mọ̀ pé tí tó bá rí báyìí sí àwọn ọmọ yẹn máa rò pé bóyá wàhálà mi ti pọ̀jù àbí mò ń ṣe gbéraga ni. Má worry. O lè rí ẹni obìnrin pẹ̀lú mi. Ìwọ nìkan ni mo fẹ́. All right, darling. I'm sorry for accusing you wrongly. It's okay. All right, darling. Love you so much. Love you too. Bye. Okay, ibo lo lọ sìn. Fẹ́ parí nǹkan tí mo ṣe lókè. Okay, mi náà fẹ́ sáré rí àtúntà sálárì. All right, I'll pick you up. All right, darling. Come on. Love you. Sure, I'm a brain, I know. Bye. All right. Yeah. Because without you, Omo, mi ò lè ṣe without there. So mo fẹ́ máa rí ẹ lórí ìjókòó kí n máa rí ẹ kọ́kàn mi balẹ̀. So I would like to call you for that show, please. Wo Dísù, mi rò pé màá lè wá o. Kí ló dé? Mi ní lè wá because mi ò ní fẹ́ nǹkan tó máa dàbí pé ọjọ́ yẹn á ti máa dùn á ti máa lárinrin everybody á ti máa dùnnú èèyàn kan kàn déédéé wọlé á wá da show yẹn rú. I wouldn't want that. Ó ṣàmọ̀ bọ̀bọ̀ tí boy tí mo ń gbé friend rẹ̀. Yeah. Ọmọ orí èèyàn tó jẹ́. Oh, come off it. As in, ìwọ gangan safe. As in, báwo ló ṣe máa tó kára ẹ̀ so low. As in for that hooligans guy, àwọn ọmọ course ló ń tẹ̀lé kiri. O tiẹ̀ wo how nice you are. Wo bí mi ṣe wà yìí. O ti yẹ wá wà gentle boy. Àwa tá wà so cool. Tó jẹ́ pé face wa gan safe. Is an nígboro tó wà so gentle. Tó jẹ́ pé anybody lórí wa ló. Dísù, mo fẹ́ kó mọ̀ pé wọn kì í kọ́ sórí o. I saw this guy as a gentle guy. Mo dẹ̀ like ẹ̀. Mo kàn wí pé gentle guy ni bọ̀bọ̀ yìí now. Mi ìmọ̀ pé bóyá máa. As a gentle guy, my foot. Hey baby. What's this young man? Dísù lórúkọ ẹ̀. Ọ̀rẹ́ mi ni. Nǹkan tí lecturer yẹn kọ́ wa kò mọ̀ ni o. Wọ́n ní kí wá kọ́ òun. Àbí wọ́n ló dé sọ̀rọ̀. So tọ́ ni nǹkan tó ń sọ nípa ẹ̀. Pé kí ni? So ọ̀parọ́ ọmọ ẹ̀ àbí? Wọ́n ló ní one idiot tó ń tẹ̀lé ká. You shut the fuck up, brother. Why would you call me an idiot? Oh. Young man. You are nothing but an idiot. You mind your speech, brother. Oh, I did. I'm just sorry, me no. Only nǹkan tí lecturer yẹn kọ́ kò yé ni. Mo wá ní kí n wá put it. Baby, I'm just sorry. I'm sorry. Sorry.
T-boy wàhálà bọ̀bọ̀ T-boy ìpọ̀jù ó ló má jẹ́ kó pa mí nù ọgbà ẹ̀ bébí iṣu tí wọ́n ń bínú nìyẹn ni. T-boy wetin dey happen gan kí ló dé kí ló mú ẹ tó ń ṣe báyìí náà but mo believe pé a lè máa tóra wa bá rìn ká má tọrọ bára wa sọ and iye kan alábàáwọn ò dẹ̀ kí n ju mẹ́ta lọ ìjàpá lélẹ̀ ìyẹn níbo ni èmi ní kẹta ìrere bẹ̀ so bàbá kí ló ń ṣẹlẹ̀ let us know mọ́ máa dì báyìí fún wa inú tí wàá gan ò lè dùn tí inú ò bá ti dùn. Say guys, I dey vex. No be me go seriously as in na para mood I dey. No be say see no be ṣeré o na para mood I dey. Tí bá dẹ̀ bú lásán tí bá bú dúdú lásán gbogbo ẹ̀rọ tó wà dáwọn máa ṣe kí wọ́n máa wọ ọgbẹ́ lọ ni. Unto which level now? Say wetin now for this campus wey we dey a meaty boy tó yẹ pé máa ń dísẹ́ láti gun ẹṣin lọ káyà oníyàmọ́lé ni yá anybody máa gun ẹṣin lọ káyà ìmọ́lé wọ́n wá gun ordinary ewúrẹ́ wọ́n lè gun kẹ́tẹ́kẹ́tẹ́ kó fi compare pẹ̀lú mi ordinary ewúrẹ́ àbí kó tiẹ̀ gun zebra tó jọ ẹṣin ordinary ewúrẹ́ wọ́n gun wá káyà tèmi mọ́lé for this campus ọmọ tí mo lọ ọmọ tí mo ń fẹ́ idiot kan wá bá mi pín jẹ lọ́gbà ẹ̀ ọmọ wàlẹ́ yẹ wá dé I no go gree ọmọ I dey vex I no o fuck up gan. Wetin I do? Wàláhì o fuck up gan. Kí ni mo ṣe? Imagine ṣé torí ẹ̀ ló ṣe wá lọ ń kárí sọ ló wá ń ṣe yamayama ó ló ń ṣe bí ìlú mẹ́. Sọ̀kò tó torí. a máa ti dága bọ̀bọ̀ ẹ̀ mẹ́ a máa ti gún a máa ti ṣẹlẹ̀ṣẹ̀ wà lọ ń gbọ̀n ó lọ ń ká tá máa ti pa tó máa ti kú. ẹ lókè bó o ṣe má ti dájọ́ òun ṣàtọ̀hún mọ́ bẹ̀ náà ó dìgbà tó bá gbójú síta kó tó lè mọ tán kọ síbẹ̀ T-boy kí ló fẹ́ ká ṣe fún wa láṣẹ sọ tó wà látọkàn ẹ sọ tẹ́lẹ̀dẹ̀ ẹ̀ bá ẹ sọ gbé fàjànlẹ̀ tí àwọn ohun tó sọ jẹ́ ká mọ̀ tá a fẹ́ ṣe fún. ṣe bí àárọ̀ làwà ẹ̀ pẹ̀lú bójú ọjọ́ ṣe rí this is 15 minutes to 9 tí wọ́n máa fi di táìmì láàárọ̀ la mo fẹ́ kàn ti lọ sí ọ̀dọ̀ àwọn printers kọ́ dẹ̀ print obituary ẹ̀ kàn wá lè mọ́ everywhere ní campus ẹ̀ ó ti yin àwọn tó dẹ̀ máa fi ṣe dp lórí bb kàn ti lò kàn ti kọ rest in peace everywhere that's all I want. That's what you want? Yeah. Oh fuck. Done. Wọ́n ti ń wò Ọlọ́run wọ́n ti upload ẹ̀ sórí Facebook. àwọn èèyàn ti ń wò gan. if I no see am tomorrow na wahala o. ọ̀rẹ́ kí ló dé tó fi pè mí bọ́ta. kó tó jẹ́ kí n mọ̀ ẹ́ síta ni pé kí bọ̀bọ̀ yẹn má bàa gbọ́ nǹkan tá à ń sọ mo fẹ́ sọ fún ẹ pé mo like bọ̀bọ̀ yẹn kó jẹ́ kí n máa fẹ́. ó ṣe kí ni. mo ní mo like bọ̀bọ̀ yẹn mo fẹ́ máa fẹ́. o fẹ́ máa fẹ́ o ò lè fẹ́ eléyìí eléyìí ẹran tí elókun dè so kò lè easy fún mi bẹ́ẹ̀ láti kọ̀ jùlẹ̀ anyhow. kí ló dé ṣé wọ́n fẹ́ máa fẹ́ ni ó ṣàlẹ́ ní tó ń fẹ́. tí wàá lẹ́ni tí mo fẹ́ wọ́n ti ẹ́ rẹ̀ mi dẹ lẹ́rù nǹkan ṣe ni pé wọ́n á máa lọ. kí ló dé. mo fọ́ ni o mo pé nǹkan tó wà lọ́kàn ẹ̀ lè mo ṣàní pé òun lọ bí ejò wájú ọmọ yẹn òun lọ bí mo pé nǹkan tó wà lọ́kàn ẹ̀ lélẹ̀ wọ́n á máa lọ máa rí ẹ̀ skul lọ́la. kí ló dé ṣó lè tó yẹn. wọ́n á máa lọ pẹ̀lẹ́. wọ́n ló mọ jàre. pẹ̀lẹ́ ṣùgbọ́n ọ̀rẹ́ mi máa máa rí ẹ kó fẹ́ wọ́n tí mo fọwọ́ rẹ̀ tí mo fọwọ́ tó ṣẹ̀dẹ̀ látàbúlé tí mo fẹ́ forí ẹ̀ sàbẹ́ ń gbé eléyìí kó má bàa já wọ́n tún fẹ́ fẹ́ ọ̀rẹ́ mi ó já jù ó mọ̀ kan tó dáa.
ṣòwò tí ń máa yà. Tí ajá ẹ bá pẹ́ láyé ẹran ogun tiwa ló máa ṣe last ṣòtọ́ ẹ̀ abọ́ rẹ̀. wo kò tí ẹ ń ṣe ẹran ogun nìkan ẹran ọ̀ya ni pẹ̀lú ìwọ ń bílí pọ́ lọ́hún wà lẹ́yìn ẹ̀ òun ṣe bígbà tó yẹ pé wọ́n náà rí tiẹ̀ rìn ìwọ tí ò sí fáìlì ẹ̀ wájú ọlọ́run ọlọ́run ò lè buwọ́lù àwa gan tá a ṣe débi re gan ọlọ́run ṣe ń súnmọ́ wa ó ń gbé súnmọ́ wa àwa wò pé bàbá ṣé dáa ìwọ wá ẹ̀wọ̀n kò sọ̀rọ̀ èmi ló ń lọ because ajá ẹ̀ ti wọlé ẹkùn tiwa ó dẹ̀ di dára kó fi ẹ̀jẹ̀ wẹ̀. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jọ. kí ló fẹ́ sọ. wetin you wan talk kí ló fẹ́ sọ. guys wetin happen now I think waste time lórí di ọtí now kó tá a jọ sọkọ ẹ now ẹ wo time. èmi wò pé ká jẹ́ kó sọ tẹnu ẹ wo tí ẹ̀gá bá ń pariwo àmà ló ń pàtó a máa ń gbọ́ nǹkan mi bí ọ̀rọ̀ ẹ̀ ń gbà mí ẹ jẹ́ kó náà sọ káwo bóyá tó máa sọ yẹn bóyá ó lè ṣe àwa láǹfààní nínú ọgbà lẹ́yìn tó ń bá lọ tán. tó bá lọ tán àbí. yá because kò sí nǹkan tó fẹ́ dá dúró ń lọ. jẹ́ o sọ. ṣé èdè máa dì ní. o ti ń gbàbọ̀dé àbí. o ti ń gbàbọ̀dé. o ti ń gbàbọ̀dé. I know wetin I go do. o ti ń gbàbọ̀dé àbí. now I dey hear you. ṣe ni mo fẹ́ jẹ́ kí n mọ̀ kọ́kọ́ wípé mo ní tálẹ́ǹtì orin gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe mọ̀ táwọn èèyàn gbọ́ mi nígboro kò síbi tí wọ́n ṣe mọ̀ mí tí mo dẹ̀ yìí gbàdúrà kọ́lọ̀ fún mi ní ògo ìjọ máa wá dáa pé ká wá gbọ́ pé nítorí obìnrin òun ni mo ti wá para mi dànù ẹjọ́ torí Ọlọ́run mo fi bẹ̀ yín ẹjọ́. Project Fame olórin ni ẹ wọ́n ṣe Project Fame lọ́rùn ó ti yẹ tí wàá di star tí wàá di rí tí wàá dìgbà tó máa forin kọ́lé mi àwọn bàmí wà bí abàmì ẹ̀dá Fẹlá Aníkúlápó ó yẹ látàyè Ajíwéré Barrister ó wà ń bẹ̀ Àìkè Dáìró Yusuf Ọlátúnjí iye gbọ́n ló wà ń bẹ̀ tó bá tún wá fẹ́ ṣe kí n tó wá fẹ́ tẹ̀lé àwọn tó ń rap nílẹ̀ Nàìjíríà rí báyìí Da Green wà ń bẹ̀ tó wá lọ sókè òkun ó yẹ Tupac Biggie Notorious Biggie wà bá ọgbọ́n wọn bẹ̀. a tún feature wọn nínú orin ẹjọ ṣe orin àbí náà. ṣó ti yẹ wàá kọrin wá ṣe kòlábò pẹ̀lú ẹ̀ orí ẹ wá lọ́bẹ̀ ni o àwọn máa kọrin fún ẹ bí báyìí àwọn máa kọ kàpá dé lẹ́sẹ̀ Jésù àwọn máa kọ fún ẹ bí ṣó ti yẹ. guys ẹ máa kàn ẹ má bínú tá a bá try láti listen sí ọ̀rọ̀ ìbọn yìí nǹkan tó dẹ̀ ń sọ make sense o. ká ṣe kí ni. what I mean is ká free ẹ because. ó dà mo ti ń ṣàwèrè ilé fọkàn mo ti ń dáwèrè àbí ilé fọkàn mo ti ń ṣàwèrè o. bàbá máa wò lè ṣe mí lè tójú ẹ mọ́lẹ̀ bàbá mi lè ju ojú ẹ mélòó lára mi. o ti ń jẹ ojú ẹ wàhálà o ti ń jẹ yàmàyàmà báyìí. tí wàá láti listen sí mi understand mi now mi lè jojú ẹ Ọlọ́run bá ń gbọ́ wo mi fẹ́ mọ bẹ́ẹ̀ ni ẹ ṣe fẹ́ tó bá súnmọ́ wájú ẹ̀ máa ní kó kúrò bàbá ẹ jẹ́ ká gbọ́rọ̀ tó ń sọ ẹni tí ó bá wúga sí wa làwa ń pa ẹni tí ó bá sọ pé mélòó lára wa làwa máa ṣe ara hàn ó lè ta ẹni ṣòkòtò lè má gbàdí tiwa àmọ́ tó bá yẹ pé tiṣẹ́ yìí wọn bí yáyàn á jẹ wọn lọ so ẹ jẹ́ ká gbọ́n tó ń sọ yẹn òun bó ṣe wà yìí ó ti nàgbà lájà ó ti lóun ò bá wa ṣe wèrè mọ́ ó ti lóun ò lè wúga sí wa and àti ní kí ajá sáré ó sá lọ ó lè tí atorí ẹ sọ pé kájá sáré a ní kó da tọwọ́ ẹ lẹ̀ ó dalẹ̀ ó fò yanga ó lóun ò ṣe yanga sọ́lọ́hún ẹ sọ kí wàá lórúkú tá a tún bàbá ẹ jẹ́ ká sílẹ̀. ẹ ṣe o. guy okay bó ṣe ń lọ nìyẹn jẹ́ ká gbàgbé Ọlọ́run bá ń gbọ́ bọ́ nǹkan tí mo máa bá ẹ sọ lélẹ̀ jẹ́ kó rí ẹ pé ẹni gbìyẹ tó bá wà má bílò pa ọ̀sìn bẹ̀rẹ̀ tó bá torí bọlé àwa nulẹ̀ o tó bá jáde àwa ń ta o ti gbọ́ ẹlẹ́dà ẹ̀ bẹ́ẹ̀ ṣe é o ti gbọ́ ìní sọ jù bẹ́ẹ̀ lọ. torí obìnrin ọmọbìnrin ti lọ. máa rí ẹ bí angel bí áńgẹ́lì mi gbogbo ọkùnrin tó bá wà láyé yìí tó ní ìlọsíwájú gbogbo nǹkan tó bá ti ń dáwọ́lé tó ń yọrí sí rere sórí irú ọkùnrin bẹ́ẹ̀ ẹ lọ sílé ẹ lọ wo ìyàwó ẹ ẹsẹ̀ ìyàwó ẹ dáa ni èmi ò wà ní kónú ẹ kéré ṣé o mọ̀ pé ọ̀rọ̀ ń pè ní ìyá kékeré bẹ́ẹ̀ ni
ìyá tó bí mi lọ́mọ òun ìyá àgbà ẹ̀yin méjèèjì ló yẹ kẹ́ jèrè ọmọ. ó ṣe darling ṣó mọ̀ pé àwọn ọ̀rẹ́ mi àwọn ọmọdé kí ló ti ń gbé pọ́n lára ọkọ ẹ̀ yìí ọkọ mi wọn rárá ọ̀ ẹ fílẹ̀ o nítorí pé ọkọ tèmi yàtọ̀ o ó yàtọ̀ gédéǹgbé láàrin àwọn ọkùnrin ok ìwọ wo ọ̀rọ̀ tó sọ̀nsìn ọ̀rọ̀ ẹ ìṣesí ẹ ìhùwàsí ẹ ó máa ń bára wọn lọ gbogbo ọkùnrin kọ́ ló mọ̀ pé behind every successful man there must be a woman gbogbo ọkùnrin kọ́ ló mọ̀ but ìwọ mọ̀ and that's why tí gbogbo náà fi ń prosper ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú ẹ̀. inú mi náà dùn pé o appreciate me sórí kò jú lórí ọ̀rọ̀ Dísù àti Búkì àbúrò mi mo fẹ́ràn wọn lọ sí ìlú òyìnbó. why. o ṣe o mọ̀ pé mo ní business náà tí mo ràn mo fi èèyàn síbẹ̀ ni mo wá discover pé ẹni yẹn ti fẹ́ máa gbọ́n jù mí lọ ó ní iye owó tó ń san ní ọ̀sọ̀ọ̀sẹ̀ suddenly ó reduce away ìgbà tí mo pè tí mo complain yà kí ló dé báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ó flare up first week lọ bẹ́ẹ̀ lókè ibi tí wọ́n bá ti ń ṣe ìyẹn tó máa ń jẹ mo ò gbọ́dọ̀ ní mí ni second week tó wá bẹ́ẹ̀ the same thing can you imagine sórí ọmọ wa nílò láti ṣe nǹkan very fast kó tó di pé ó máa jẹ mí máa yẹ ìdí nìyẹn tí mo fẹ́ fi rán àwọn méjì lọ́sàn kọ́ lè máa mójútó ṣùgbọ́n pàbúrò mi làwọn yẹn wọ́n ò ní jẹ mí máa yé wọn ò tiẹ̀ tó bẹ́ẹ̀ nǹkan tí n bá sọ lọ́ máa gbọ́ that is it. anyway ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n wà ń bẹ̀ is a very good idea táwọn bá lọ ṣe nǹkan tẹ́mi kan máa suggest ni pé tọ́n bá ti lọ àkànní dá wọn dá àní fi wọ́n lẹ̀ sọ́hun just like that bóyá tá a bá fẹ́ ṣe holiday ó máa jẹ́ pé ibẹ̀ la máa kúkú lọ nìyẹn lẹ́sibẹ́ ẹ̀kan lọ́dún ẹ̀ẹ̀mejì lọ́dún at the same time wàá jẹ́ kan tẹ̀ ìyàwó wọn ṣe é ṣe it's okay good idea. ọlọ́wọ́ kan wà mọ́ sí èyí tó tẹ̀lé ló wá ṣe. I get a back on time. Let it go, 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 let it go. You got to give it to me now. For my sexy lady. You got to give it to me now. Baby, hold me, give it to me now. 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 Be happy, my arms are fucking. No watch and 7 hours only beautiful lady. She's so sexy, no classic, no go sumo me. You look like this, so it's been stuff of my jello. It's still got Mari. If you don't mind getting that photo, I'll get in you on my list. I'm a boss of an album. This is the best. Watch out, keep pilot. Help me to check me right. What's up? Why don't you check it? Room fuck up. Ready to love on Basel. Like let's do my my sexy lady. You got to give it to me now. Oh my sexy lady. You got to give it to me now. Baby, hold me, lady. Give it to me now. 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 Check out me, weak and devil. My artist, why they look for you? That's up my politics, so love my practice while I'm in gym. They give me pay from my city. So much money I must spend it. No money rich, I don't be at it. They never get up on my talk shop. I'm not in shops in the vision. As they tomorrow and their future. Raise my track, I got ambition. To be judged, I love it, you. To point you to my choice. To be my power when I talk. And time you see me in the form. Come to my house, I rejoice. Oh my sexy lady. You got to give it to me now. For my sexy lady, you got to give it to me now. Baby, don't be late. Give it to me now. 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 Give it to me now.
mi ò ní fẹ́ kẹ́ ẹ dé bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mi ò sí bẹ́ẹ̀ pẹ̀lú yín ẹ̀yin lẹ máa wà ń bẹ̀ gbogbo nǹkan tá a jọ máa wá ṣe ní ìsìn òjò pé ká jọ máa sọ̀rọ̀ lórí fóònù lọ ó ti yé yín bẹ́ẹ̀ ṣé kí wọ́n á dùn ẹ jọ̀ọ́ nǹkan tẹ́ ẹ fẹ́ lọ ṣe ń bẹ̀ ní kẹ́ ẹ kọjú mọ́ èmi ò wá ní fẹ́ kí àwọn ọ̀rẹ́ mi tó wà lọ́hùn kan máa kọ́ mi pé kó wá máa fẹjọ́ yín sùn mí inú mi ò ní dùn sí o ó ti yé wa bẹ́ẹ̀ ṣé o rántí pé lọ́jọ́ kìíní àná mo sọ fún ẹ pé one step before another sórí one step before another tí mo sọ fún ẹ̀yin òun ló ń ṣẹlẹ̀ lọ́jọ́ tìní yìí ibì kan ló ti bẹ̀rẹ̀ ibì kan ló wà lẹ́nu kò wá sí ẹ̀dá tó máa mọ̀ pé one step before another tí ó máa mọ̀ nínú ẹ̀ tí ò ní ìlọsíwájú á ní ìlọsíwájú ṣáá ni ó máa dé destination ẹ̀ ṣáá ni ó ti yé yín bẹ́ẹ̀ so ó ti wà débi kankan step mi ló tún wà báyìí ó tún sì máa move forward sí i ó ti yé bẹ́ẹ̀ so be good ìfẹ́ kan fẹjọ́ yín sùn mí o please is that clear lórí kí lórí sọ. ẹ jẹ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Mr. Disu ẹ̀yin lèmi máa rí lè bá sọ̀rọ̀ because látìgbà tí ẹ ti wọnú lẹ́yìn náà mi ò rí àwọn ìwà pàlàpàlà lọ́wọ́ yín bóyá wá wò pé dáàdi wá wà ń bí ẹ̀dẹ̀mọ̀ pé àwọn tí wọn olójú bá ń dẹ́rù pé wọ́n bẹ̀rẹ̀ wọn so ká máa wò pé kí ni àkókò ti free sí ẹ ti kúrò ní àkàkà bàbá olójú bá ń dẹ́rù pé wọn kí wàá lọ máa ṣe bó ṣe wù ẹ má ṣe ìwà burúkú mo dẹ̀ fẹ́ gbàdúrà pé Ọlọ́run á wà pẹ̀lú yín bí tẹ́ ẹ̀ lọ́lọ́run tó kẹ́ ṣe jẹ́jẹ́ ṣe ti gbọ́ àǹtí Búkì ìlú òyìnbó lẹ́ ń lọ kẹ́rọra máa ṣe o. dájú mọ́mí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kọ́kọ́ dájú wípé mo dúpẹ́ oore tí ẹ ṣe fún mi ìyẹn ni pé wọ́n lè gbọ́ pé àpàlà náà ń lọ sí ìlú òyìnbó mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí bá ní kí n ka ìmọ̀ye nǹkan tẹ́ ṣe fún mi mi ò ní lè kà tán ẹ ṣe gan mo wá fi lè dá yín lójú dájú mọ́mí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kọ́kọ́ ní wípé ní dójútó ìtaba débẹ̀ máa make sure wípé èmi àti Bukola a ṣe àyè bẹ̀ a ṣe dáadáa ṣẹgbọ́ ẹ ṣe gan sáà.